لعباده لسعادة الدنيا والآخرة، وشرعه لسعادة القلب لراحة البال. والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحابه أجمعين. إن خير الحديث كتاب الله، وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل ضلالة في النار. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba wa, ọba Allah, ọba tí ó ṣe ìgbéyàwó ká lọ́kọ ká níyàwó. Ọlọ́run ọba Allah gbé kalẹ̀ fún wa nítorí kínú wa kó lè máa dùn nínú sẹ̀mí wa. ọba yìí náà lọ́ba tí ó gbé ìdàpọ̀ mímọ́ tí máa ń bẹ láàrin ọkùnrin àti obìnrin, ó gbé kalẹ̀ nítorí kí ọkàn ó lè balẹ̀, ká lè ráyè láti fìfọ̀kànbalẹ̀ sin Ọlọ́run, torí Ọlọ́run la wá sìn láyé. ìdùnnú ìgbéyàwó àti oore táwọn máa rí ń bẹ, Ọlọ́run ọba Allah ọmọ ń ṣe fún wa ká lè bá dárayá láti sìn Ọlọ́run. àwa bí Allah nínú àánú rẹ̀, gbogbo àwa tọ́lọ́run ọba Allah ti fún lọ́kọ tó ti fún láya, kọ́lọ́run ọba kọ́mọ́sà fi ìdùnnú sínú ilé wa. ìkẹ́ Ọlọ́run, àánú Ọlọ́run kó bá òjíṣẹ́ Ọlọ́run Ànábì wa Muhammad, kó bá gbogbo àwọn ará ilé àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀. èyí tó dáa jù ní ọ̀rọ̀ téèyàn máa ń gbọ́, òun náà ni ọ̀rọ̀ tí ń jáde láti inú alukur'an àti sunna òjíṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam. gbogbo tí wọ́n bá ti pè lẹ́sìn fún wa, tá a bá ti rákọ́ọ́lẹ̀ fún ní alukur'an, àwọn oní àdìsí àbá wọn yìí pé lẹ́sìn, ẹ̀sìn ni o. gbogbo ìwé tá a bá ń kà tí a fẹ́ fi ṣẹ̀sìn wa, ká máa rí i pé ọ̀rọ̀ Ọlọ́run, ọ̀rọ̀ ànábì ló wà ń bẹ, kọ́lọ́ mọ́sá ìsàlẹ̀kùn àgbóyè ẹ̀sìn wa. asbabu as-sa'adati az-zawjiyya, ètò wọn ní ká fi bá ní sọ̀rọ̀ nírọ̀lẹ́ yìí, ọ̀rọ̀ tó pàtàkì nínú àwùjọ àwa mùsùlùmí ni. òun náà ni kí làwọn nǹkan tí wọ́n máa ń fa ìdùnnú nínú marriage, nínú ìgbéyàwó. azawaj, ìyàwó níní, as-sa'adatu az-zawjiyya, ìdùnnú nínú ìgbéyàwó, ìdùnnú láàrin ọkọ àti ìyàwó. hiya shu'uru birrida watma'nani alqalb, watma'ninati alqalb. òun náà ni kéèyàn máa fíìl nínú ọkàn rẹ̀ pẹ̀lú ìyọ́nú pé mo yọ́nú sí ẹni tọ́lọ́run bá Allah fún mi yìí, lọ́kùnrin àbí lóbìnrin. lẹ́yìn náà kéèyàn máa fíìlì ìfọ̀kànbalẹ̀, kọ́kàn yàn balẹ̀, kẹ́rù ọmọ máa bàyàn, káyà àyàn kọ́ máa já nítorí ọkọ àbí ìyàwó tọ́lọ́run bá Allah tó jogún fẹ́ ni. eléyìí ni wọ́n ń pè ní happiness in marriage. wal bahjati, kínú yẹn máa wá dùn nínú ìgbéyàwó,
ní gbogbo àtẹ̀yìn bá ti ń rí ìyàwó rẹ̀ àbí gbogbo àtẹ̀yìn bá ti ń rí ọkọ rẹ̀ wal istimta'i bayna zawjayn ká máa wá rí gbádùn láàrin ara wa àti ìgbádùn tẹ̀mí ó yàtọ̀ síra wọn o àwọn míì ń gbádùn tara àwọn wọn gbádùn ẹ̀mí wọn. eléyìí ni wọ́n pè ní as-sa'adatu az-zawjiyya ìdùnnú nínú ìgbéyàwó. al-mar'atu obìnrin ja'alaha Allahu sakana lirrajuli wa mata'an lahu nínú oore tọ́lọ́run ṣe fáwọn ọkùnrin ni pé ọlọ́run fi àwọn ìyàwó ọlọ́run fi wọ́n ṣe ìtààmà ní tọkàn wọ́n máa balẹ̀ lẹ́yìn náà ọlọ́run fi wọ́n ṣe ìgbádùn fún wa tó jẹ́ pé èèyàn máa dunnú ipe nílé ayé ń gbádùn ní problem ọlọ́run fún yàn níyàwó dáadáa ni. Allah subhanahu wa ta'ala ọlọ́run bá aláàdì sàlàyé nínú al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run bá ní wa min ayati nínú àwọn àmì tẹ́ẹ̀fì máa ma títóbi mi ọlọ́run àwọn àmì tẹ́ẹ̀fì máa mà mí ana khalaqa lakum min anfusikum azwaja òun náà ni pé mo dá àwọn obìnrin lára yín èèyàn làwọn náà bí ẹ̀yin náà mo yẹ sàlìjànú nítorí kí ni mo ṣe dá wọn fún yín ọwọ́ ní litaskunu ilayha as-sukun ìfọ̀kànbalẹ̀ wọ́n pè ní sakan nítorí kẹ́lẹ́ bá nífọ̀kànbalẹ̀ nínú sẹ̀mí ayé yín ló ṣe jẹ́ pé gbogbo ẹni tó bá tó níyàwó tí ó bá níyàwó gbogbo tó bá wù kó ní ọkàn rẹ̀ ò lè balẹ̀. ẹ̀yọ́ mayami ọlọ́ni wa ja'ala baynakum mawaddatan wa rahma nínú àánú tí mo wá ṣe fún yín ni pé mo wá fi àánú yín sọ́kàn ara yín mo tún wá fìfẹ́ sí àárín yín gbogbo ọkọ àtìyàwó tí wọ́n bá nífẹ̀ẹ́ ara wọn wọn ò mọ̀ ṣe o ọlọ́run ọba aláà ló bùn wọn o ọlọ́run láwa la fìfẹ́ ìyàwó rẹ sọ́kàn rẹ àwọn la fìfẹ́ tiẹ̀ náà sọ́kàn ìyàwó rẹ àwa tọ́lọ́run bá ṣe báyìí fún ẹ̀jẹ̀ a máa dúpẹ́ tí kò bá sì ti láàánú rẹ tí ó bá ti nífẹ̀ẹ́ rẹ sáká nìyẹn ìfọ̀kànbalẹ̀ yẹn ò ní ṣe kínní kò ní sí mọ́ ló ṣe jẹ́ pé gbogbo ọgbọ́n tá a máa dá àwa tá a ti fẹ́yàwó tá a ti lọ́kọ òun náà ni bí ìfẹ́ yẹn ó ṣe máa remain lẹ́yìn náà tí àánú yẹn tí ó máa ṣe kínní tí ó máa remain kọ́dà bá ti darúgbó jọ̀kújọ̀kú bá a bá ríra wa a ní jẹun tá a bá ríra wa a ní mu tá a bá ríra wa a ní sùn kéyìn ó ti yọ ní gbogbo ẹnu nígbà tí màwádà wà ń bẹ ìfẹ́ rahma náà òní máa ń tẹ̀lé fẹ́ tí àánú ní máa ń tẹ̀lé fẹ́ tí ó bá ti sí fẹ́ àánú ò ní sí ọlọ́mọ yọ ìfẹ́ má yọ kó láàrin wa ọlọ́mọ yọ àánú má yọ kó láàrin wa tóbìnrin ọba ti nífẹ̀ẹ́ mọ́ o ti ní problem tóbìnrin ọba ti láàánú rẹ mọ́ o ti ní problem ayé ẹ ti níṣòro tọkùnrin ọkọ tó lọ fẹ́ tí ọba ti láàánú rẹ tọ́lọ́hún nífẹ̀ẹ́ mọ́ wàhálà ti dé ọlọ́run tó wá fi síbẹ̀ lọ́jọ́ kìíní àná ẹ̀ máa ń wára yín tẹ́ ẹ̀ sùn tẹ́ ẹ̀ bá gbọ́rọ̀ ara yín ẹ̀ ní sùn tẹ́ ẹ̀ bá kọ́ọ̀lù ara yín ọlọ́run náà lọ́wọ́ abẹ́ padà pé ọlọ́run ìwọ́n tó fìfẹ́ síbẹ̀ lánàá ó ti kú o wọ́n ṣàfi agbára rẹ̀ dá padà síbẹ̀ torí kò sísẹ̀ mínú lé mọ́ tífẹ́ àti àánú bá ti kú lọ́kàn ara wa. anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ní adúniya mata anabi ní ilé ayé tẹ́ wá yìí ìgbádùn wà ń bẹ ilé ayé yìí ilé ìgbádùn ni wa khayru mata'iha ẹ wàá rí tó lóore jù nínú àwọn ìgbádùn ayé
al-mar'atu as-salihah al-mar'atu as-salihah òun náà ní kẹ́ ní ìyàwó tó dáa kẹ́ fẹ́ ìyàwó tó dáa Ànábì ní ẹ máa gbádùn ìyàwó tó dáa ìyàwó tó dáa kìí ṣe pé yóò dáa ní 100% o dáadáa ara rẹ̀ pọ̀ ju àìdáa lọ níta Ànábì ń sọnù torí àdìsí mi ti wá tá Ànábì ti ní innal mar'ata khuliqat min dila' adá obìnrin látara ẹ̀fọn ta àtọwọ́ ọ̀sọ́gbọ́n fẹ́ dá tí ó fi wá tọ́ pátápátá èyí tó bá tọ́ púpọ̀ láàmà pẹ̀lú obìnrin tó dáa èyí tó bá wọ́ púpọ̀ láàmà pẹ̀lú obìnrin tí ó ṣe kíni obìnrin tí ó dáa téèyàn máa sá fún. nínú àdìsí yìí láti gbọ́ yé pé ìgbádùn làwọn ìyàwó wa jẹ́ fún wa kọ́lọ́mọ́sà ṣe wọ́n lẹ́ni rẹ̀ nínú àyàtà kàṣíwájú láti gbà pé sákàn ìfọ̀kànbalẹ̀ iná ni èèyàn máa ń rí lára ìyàwó tó bá dáa bọ́lá wọn bá ti fún yàn níyàwó dáadáa ọlọ́run mọ̀ ti ṣe dáadáa fún yàn láyé. wa rajulu ja'alahu Allahu qawwaman lil-mar'ati qawwaman 'ala al-mar'ati ọlọ́run bá tún wá ṣe àwọn ọkùnrin ó ṣàwa náà ní olùmúdúró fáwọn obìnrin wa qawwamatuhu ash-shar'iyyatu la ta'ni al-batsha wa tasalluta tọ́mọ ní kọ̀wámùn àrìjálù kọ̀wámùn àyà tí gbogbo àti mọ̀ yẹn pé wọ́n láwọ̀ ọkùnrin àwa lọ̀gá àwọn obìnrin àlùkọ̀wámọ́tú ìtumọ̀ àṣẹ̀ríyà tọ́jẹ́ ti òfin ọlọ́run àríáyà ìtọ́jú ni wọ́n ń pè bẹ́ẹ̀ o ìtọ́jú yẹn ló jẹ́ kọ́lọ́run bá aláwo gbé ọlọ́lá jù òun lọ ọlọ́run bá ní àrìjálù ọlọ́run ní ẹ̀yin ọkùnrin kọ̀wámùn alẹ́ nísà ẹ̀yin ní alámùjútó fáwọn obìnrin àánú la jẹ́ fún wọn ọlọ́run dá wa nítorí wọn ni bima faddala Allahu ba'dan wala ba'd ọlọ́run gbé wa lókè wọn ká máa mójútó wọn òkè tó wà yẹn àmójútó ní kọ́ máa ṣe wa bima anfaqu min amwalihi ọlọ́run dá wa ká máa ṣiṣẹ́ ká máa wá náwó lé wọn lérí àwọn obìnrin wọn kò gbádùn àwọn la máa ṣiṣẹ́ àwọn ni wọ́n máa ṣe kíni àwọn ni wọ́n máa jẹ́ Allah ló sọ bẹ́ẹ̀ àmọ́ yóò sọ àwọn náà lẹ́sàn látàní albatsha kọ̀wámà wípé wọ́n ní ìwọ lọ̀gá rẹ̀ ìwọ ni olùtọ́jú ẹ̀ ni wọ́n ń sọ o kìí ṣe pé kọ̀wámù ni pé àwa la máa jẹ wọ́n nípa la máa hàn wọ́n léèmà àwa la máa jẹ gàba lé wọn lérí a máa lò wọ́n lò ẹrú a máa fìyà jẹ wọ́n a máa darí wọn síbi tó bá wù wá a máa fi wọ́n ṣe tó bá wù wá tí wọ́n wà á dà gẹ́gẹ́ bí ìgbà tí wọ́n jẹ́ ẹrú lábẹ́ wa obìnrin ṣẹrú o ọlọ́run dá kọ́ wá ṣẹ̀sìn ni ọlọ́run fi wá ṣàánú wọn ni bàbá wa ṣàánú wọn àwọn náà rí ilé ayé gbé báwọn ṣe jẹ́ ìdùnnú fáwa bẹ́ẹ̀ náà làwọn náà gbọ́dọ̀ jẹ́ ìdùnnú fún àwọn náà àjọ ń fúnra wa ni àwọn ò fún wa ní sákàní àti màtá àbí àwa ò fún wọn ní kíni ẹ̀rẹ̀ àyà ìtọ́jú àmójútó àní jẹ́ kí ìrà ọ̀rà àní jẹ́ kí wàhálà ọba àwọn méjèèjì tá a wí yìí gbà wọ́n dá lójú kí ìdùnnú wà o tọkàn bá ti dá inú àwọn méjèèjì wàhálà ti dé táwọn méjèèjì ọba dá fìtínà ti dé nítorí jẹ́ kéèyàn orí ìdùnnú márèjì òun náà ní kọ́kọ́ dá kíyàwó ṣe kíni kíyàwó náà dá àwa lè dá àfi ká lọ lè gbọ́rọ̀ sí Allah lẹ́nu kò sí nófẹ̀lì tó lè kà tó lè rí ìdùnnú nínú márèjì ọkàn máa dunnú pọ̀ nǹkan nófẹ̀lì ara rẹ̀ ó máa le lásán ni wọ́n máa fún ọ láwọn ọgbọ́n kan tá a lò fọ́kọ tí ní ọkọ fi dùn tó bá ti yapa Kùránì irọ́ ni ọba tó dá ọkàn òun lọ́ba tó júwe fún wa pé bó kí láà máa ṣe tí ìdùnnú fi wà nínú márèjì wa. bal hiya mas'uliyatun yaqumu
biha lidawami limahabbati wa sa'adati wa ri'aya. Responsibilities ni wọ́n pè ní kọ̀wáàmà. Àwọn tó máa ṣe táàfin mọ́ ọlọ́kùnrin kìí sọ ọkùnrin lẹni tí máa ń lu ìyàwó ọkùnrin kọ́ yẹn hooligans nìyẹn. Afa pẹ̀lú orúngbà ń lu ẹlẹ́hà brother lu sister olùgbàgbọ́ òdodo lọ́kùnrin ń lu olùgbàgbọ́ òdodo lóbìnrin irú súnà tó ṣe yẹn ìwọ́dà lọ́mọ bí tó ti rí kò sí nínú súnà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. A máa ná obìnrin kójú rẹ̀ ọmọ wú kọjá gbọ́dọ̀ ìgbà tó bá dé hospital kó tó yájú àfa sì wọlé o sì wọ hospital yẹn ọlọ́wọ́ wo ìyàwó rẹ̀ ojú òsì tí ọ́. Àánú la jẹ́ fún wọn báwọn náà ṣe jẹ́ àánú fáwa náà Ọlọ́run dá wa nítorí wọn Ọlọ́run dá wọn náà nítorí àwa náà kò sẹ́nìkan tó lè sẹ̀mí tó gbádùn nínú wa tá a bá ríra wa. Ìyàwó rẹ̀ tó lọ tó bínú lọ sọ ọmọ wàhálà tó kó sí láàrin ọ̀sẹ̀ kan sọ ọmọ tó bàjẹ́ ní kíchìn àbọ̀ ọmọ iye ráìsì tó jóná sọ ọmọ ibi ó ti dé tó lè ra ata lóru láago mọ́kànlá sọ ọmọ tó ń jẹ ẹ̀hún náà nù nígbà òní kò wúlò àbí wọ́n tó ń pé ọkọ̀ yìí ọ̀dà kọ̀dá nígbà òkú ń bẹ̀ ń sìn sọ ọmọ pọ́dà àbọ̀ mọ̀ nígbà ọjà tó lọ lẹ́yìn sẹ́ kó tó di pé ọ padà sọ ọmọ nítorí rẹ̀ rí lẹ́yìn àmọ́ tó ra wa sẹ́ni o a sì máa mójú tó ra wa. Ànábì ní khairukum Ànábì ní ẹni tó dáa jù láàrin khairukum li ali lẹni tó dáa sóbìnrin rẹ̀ lẹni tó dáa síyàwó rẹ̀. Àwa tá a jòkólẹ̀ yìí bá ṣe jòkólẹ̀ yìí Ọlọ́run bá Allah ọmọ ìhà tá a kọ síyàwó wa àwa tá a ti mari àwa lè má rò pé ẹnìkan ló dáa jù láàrin wa ó lè má jọ òun bóyá rí oyé ìpè ìsàmọ̀ ńlọ yìí máa ń bọ̀ ìtì ń ṣe nínú yàrá gan àmọ́ ẹlòmíràn ra ń jẹ rẹpẹtẹ àmọ́ kò sí dáadáa síyàwó ẹ̀ toró ń jẹ nìkan kan ní ara fún wọn ẹlòmíràn ní àwọn pẹ́pẹ́ fúrúmì tí ń ṣe àmọ́ ahun ni kò ní yọ owó kò sí dáadáa síyàwó ẹ̀ tó bá ṣe dáadáa àwọn tí mo fẹ́ kà yí lọ́ọ́ máa ṣe torí ntẹ́sìn ni a ṣe nìyẹn tó bá mú méjì nínú mẹ́wàá ó gbádùn méjì nínú mẹ́wàá 20% àbí tó bá sì mú mẹ́jọ nínú mẹ́wàá ó gbádùn 80%. Tó bá ṣe fẹ́ gbádùn lọ́dọ̀ ìyàwó rẹ bẹ́ẹ̀ náà ni kí wọn náà ó ṣe rí sóhun náà tó bá ti fẹ́ gbádùn lọ́dọ̀ ọkọ rẹ bẹ́ẹ̀ ni kí wọn náà ó ṣe rí sóhun náà. ẹni tó dáa jù láàrin wa ànábìlẹ̀ ẹni tó dáa síyàwó rẹ̀ ó ní èèyàn pàtàkì láàrin wa khairukum li ali torí dáadáa ní í ṣe sí ìyàwó rẹ̀ ànábì wa ni wa ana khairukum li ali ṣe wá rí mi tí ń bá yín sọ̀rọ̀ yìí ànábì ní kò sẹ́ni tó dáa lọ́dọ̀ ìyàwó tó tó mi láàrin ṣé mi lè sọ èmi ò lè sọ torí ànábì lára. ẹ bá ti wá rọmọ mi ọkùnrin ẹ kàn béèrè pé tó àfà bóò ni bàbá pẹ̀lú àwọn ìyàwó àwọn ni wọ́n sọ sítórí bóyá ọ̀dà àbí ọ̀dà ìwọ náà ò lè yanra rẹ àwọn ọmọ rẹ ni wọ́n mọ̀ wá rẹ àwọn ìyàwó rẹ mọ̀ wá rẹ tí ìyàwó bá ń sọ fún àwọn ará àta pé ọlọ́run fún mi lọ́kọ a jẹ́ pé o ti wà nínú àwọn èèyàn ńlá ẹni rẹ tá ànábì ń ṣe kínní lánàá bí n sọ àmọ́ kó o tó dẹni eré lọ́dọ̀ obìnrin la ilaha illallah rasulillah alákọ̀ọ́kọ́ you must be a stranger ọ yàtọ̀ sí àwùjọ wa yìí ọ gbé ẹ̀sìn wọ̀ ọ bọ́ aṣọ àwọn western world ọ bọ́ kalẹ̀ aṣọ àṣà ó ṣe kí ni ọbọ kalẹ̀
ìfẹ́ inú rẹ ó gbé kalẹ̀ ó wá gbé ẹ̀sìn wọ̀ tó bá ti wá gbé ẹ̀sìn wọ̀ ìgbà náà lóyún ó tẹ̀lé wà nínú pò tá a nábì ń júwe ọlọ́mọ́sá fi gbogbo àná sínú wọn tí ọkùnrin bá ń pè ọlọ́run fún mi níyàwó ìyàwó mi dá mo dúpẹ́ arábìnrin yẹn ti ṣe wàhálà tọ́pọ̀lọpọ̀ obìnrin ò lè ṣe nítorí pé iṣẹ́ rí láwùjọ wa ọ̀wọ́n ìwà rí wọ́n èyí tí máa ń bàyàn nú jẹ́ náà ni àwa tá a tún wá ń gbìyànjú pé a fẹ́ tẹ̀lé Al-Qur'ani àti kíni àti sunna àti wọn wá gbọ́ àwọn kéésì oríṣiríṣi ipe wọn ní ìyàbù olóṣù kẹfà tí ẹ ti súnmọ́ òun ní yẹ wá dérí kodò ṣé bẹ́ẹ̀ ni nígbà tí ò gbọ́rọ̀ ọ̀wọ́ arílẹ̀ rẹ tún ṣe láti oṣù kẹfà ẹ wá yẹn dì nígbà wọn mú wọ́n lọ gba ọkọ rẹ olóhùn kan fà á bọ́ láti rí bẹ́ẹ̀dì olóhùn ọgbà wọ́n nígbà tó ń fà wọ́n fi ìdí jalẹ̀ sílé ayé tá a máa lò ní ẹ ṣé bọ́lá ọ̀sẹ̀ fẹ́ kárí ni ẹ àwọn ọmọ wa tí à ń bí tí wọ́n náà lọlé ọkọ àtàwọn tí wọ́n fẹ́ yàwó ṣe ń ti tírénì tí wọ́n máa gbà lọ́wọ́ wa ni ẹ. ìyá ń ṣépè bàbá ń gbájú ìṣẹ́míyàn dá o ẹni bá ń lò kó lè yí padà o èèyàn lè rí yọnu ọlọ́run pẹ̀lú ẹ̀. wọ̀lẹ̀ adìlẹ̀gì yá bí sàádàtì zawjiya bí zawaji kathirin al-yawm nítorí àìsí ìdùnnú nínú léyìn nínú ìgbéyàwó ọ̀pọ̀lọpọ̀ asbaha aktharu zawjaini fi husni wa qalaqin waqti abi ọ̀pọ̀lọpọ̀ ọkọ àtìyàwó lẹ́ni àwa wà nínú bànújẹ́ nínú àìrórun sùn depression ọ̀pọ̀ obìnrin mi lé ní jama ọ̀rọ̀ rẹ̀ ti ń lọ ọ̀rọ̀ rẹ̀ ti ń lọ bí kéré rẹ̀ ọ́ máa ronú dáadáa mọ́ ọ̀rọ̀ rẹ̀ ti ń lọ bí kónímẹ́ntà torí wàhálà tá a fà yẹn ṣe kíni tá a fà yẹn kò sí dùnú mọ́nu lé ẹlòmíì ẹ̀kan rí nínú jẹ̀lúbáàbù ẹ̀rí nínú nìkọ́ tẹ́ mọ̀ pé àdúgbò lọ́dọ̀ ọlọ́run àwọn àṣẹ́kùbọ̀ àwọn obìnrin àwọn sàhábà ní ọlọ́run àdúpẹ́ bí ṣe ń lọ yẹn ìyàtọ̀ díẹ̀ ló wà láàrin wa àti wèrè látara fìtínà tó kọ olè rẹ̀ ṣe kínní tó kọ sí ẹ dákun ṣé bá a ṣe túká náà nìyẹn tá a ṣe mọ̀ pé àpàdà pàdé wájú ọlọ́run kódà o gbogbo àtàwọn obìnrin lè mọ̀ kódà o tọ́ba ní láì fi báyìí lọ́wọ́ lára rẹ̀ ibà Ànábì ti sọ tẹ́lẹ̀ pé innal mar'ata khuliqat min dila ibà Ànábì ti sọ wípé ẹ mọ̀ ara léèbù wa ashiruhunna bil ma'ruf ọlọ́run ní ẹ bá wọn lò dáadáa wa in karihtumuhunna tẹ́ bá ṣe kórìíra àwọn kankan nínú wa wọn fa asa an takra'u shay'an ní tẹ́ kórìíra yẹn shay'an ni díẹ̀ náà ni wọn ò gbọ́dọ̀ mọ́ ní díẹ̀ yẹn wa yaj'al Allahu fihi khayran kathira tẹ́ bá lè ṣe sùúrù ọlọ́run ó fún yín lóore tó pọ̀ látara ìfaradà tẹ́ bá ṣe fún wọn. ìyàwó Hafsa ìyàwó ànábì wàlíyà bíntu wòlíì lọ́bìnrin ọmọ wòlíì lọ́kùnrin Umar bin Khattab ànábì sàṣọ́là ń sọ fún pé anti tọ́lìk mọ́ kọ́ ilẹ̀ láti òní lọ kí ni wọ́n ṣe fún ànábì sàṣọ́là tó wá di pé ànábì ò lágbára mọ́ ànábì sàṣọ́là ò ní faradà mọ́ tó fi wá ní you are divorced ìṣesí obìnrin ni àwọn tá a wí kò sírú wọn mọ́ láyé wọn yéé sùn lóru lọ́sàn-án ọ̀pọ̀lọpọ̀ àwọn ọjọ́ wọn ààwẹ̀ wọn fi ń gbà àwọn tá a wí yìí láàánú wọ́n tẹ̀lé súnà nábì àwọn tá a wí yìí wọ́n ṣe bá dà síbẹ̀síbẹ̀ kí ló wá ṣe ó sì ṣe obìnrin ní túmọ̀ ẹ́ kọ́lọ́hún tó wá sọ fún ànábì pé ọ gbọ́dọ̀ kọ́ o wọn yé kọ́rú wọn o àdámọ̀ obìnrin lọ́wọ́ ń bẹ̀ ọlọ́run sọ fún àwọn ìyàwó ànábì sàlám ó ní asa rabbuhu
ọlọ́run bá ní ọba Muhammad in tallaqakunna an yubdilahu azwajan khayran minkun tó bá ìfilé yọ̀ǹda yín tẹ́ ṣe dójú ẹ̀ tó wá ní gbogbo yẹn máa lọ asa rabbuhu in tallaqakunna an yubdilahu azwajan khayran minkun ń fún láwọn obìnrin míì tó dáa jẹ yín lọ a jẹ́ pé wọn ò dáa ọyẹ wọn ò dáa láwọn ìṣesí kan tí wọ́n ṣe lọ́lọ́run fi ní wọ́n fún wọn lẹ́ni tó dáa ju àwọn lọ kí ni wọ́n ṣe tọ́lọ́run fi ní wọ́n fún wọn lẹ́ni tó dáa ju àwọn lọ ọmọ ìyá mi ọlọ́run bá ní mùsùlùmáàtì wọ́n jẹ́ mùmínáàtìn kọ́nìtàtìn táìbàtìn ábídàtìn sáìhàtìn táyìbàtìn wà ibìkàrà ọlọ́run ní àwọn obìnrin tí wọ́n ní qualities yìí la ní padà fi jàrọ̀ yín tọ́ba ilé kọ̀yìn lẹ̀ ọ̀rọ̀ yẹn áyà ní tàǹkà ìtumọ̀ ẹni pé àwọn àṣìṣe kan bẹ tí wọ́n ṣe tọ́fẹ́sọ ànábì tí ọlọ́run bá aláàfin wá gbèjà rẹ̀ pé tọ̀ tọ́ba ilé kọ̀yìn lẹ̀ èmi ọlọ́wọ́ pààrọ̀ yín ẹ̀dàkùn tí yẹn bá pààrọ̀ èyí tí yẹn bá pààrọ̀ ṣé èyí tí yẹn pààrọ̀ lọ́dà ni àbí èyí tí wọ́n fi pààrọ̀ ọlọ́run ló wọ́n pààrọ̀ ìyàwó ànábì ẹ̀yọ́ mayami ajẹ́ pé ìwọ oṣù ẹ̀gbọ́dọ̀ pààrọ̀ jẹ́ rárá tọ́láàkì wá o ọmọ fi rírọ ni náà bí bàbá rẹ̀ náà ṣe fi rírọ lọ́dọ̀ ìyá rẹ̀ lọ́jẹ́ kí ìyá rẹ̀ ó dúró tọ́ yín ló fi jéèyàn kápẹ́ ìyá tẹ̀ náà bá sáńgbà kékeré oyè ọpọ́sibù kọ́jọ́ pé gáréjì ló ń ṣe kínní ìlọ́wà àwọn tẹ̀ mẹ́ gáréjì kan mọ́ bínú ọlọ́run dá wọn padà sáàrin ìlú. ẹ̀sìn táwọn máa ń là ń ṣeun táwọn bá ti gbàgbé ìgbéyàwó ẹ̀sìn ni a lè succeed ẹ̀sìn táwọn máa retí kí ní bẹ́ẹ̀ jẹ́mọ́ táwọn máa retí ládàá wọ́n ní lè ní ọkùnrin mi ọmọ lọ mọ́tò ọmọ ṣe pínpín ọ̀gbọ́mọ́ látara ronú ta ló fọkọ̀ bànújẹ́ fún ìyàwó tó wà nílé yóò sì tẹ́wọ́ yóò lóun fẹ́ ṣàdúrà ta ni wàá gbàdúrà tó ń ṣe yẹn tọkọ rẹ̀ ronú jáde nílé ọkọ ń bọ̀ láti ibi iṣẹ́ ó yàdọ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀ láago 9 àbọ̀ ó jòkólẹ̀ ẹ lọ lé ní olóhùn fẹ́ ṣe fàájì díẹ̀ ilé ọ̀dá ní bílẹ̀ bá da aago 6 àbọ̀ lèyàn máa wọlé ọpẹ́ parí aago 6 àbọ̀ tí tráfíkì ọba mú bílẹ̀ ọba ti dá ẹlòmíà padà láǹdì sílẹ̀ ọtí àwọn aṣẹ́wà tó ń gbé lọ nítorí pé ilé ọ̀dá ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa wọ́n ní gbogbo àwọn ìbànújẹ́ yìí nílé ọkọ ọ̀pọ̀lọpọ̀ márìjì lẹ́ni ó ti fèrè sápán àwọn yẹn kàn jẹ́ bàbá ọmọ ìyá ọmọ ni bàbá ọmọ ìyá ọmọ lọ́pọ̀lọpọ̀ ń jẹ́ ìbànújẹ́ ni wọ́n fi ń gbénu lé wa kullu hadhihi tuaddi ila talaq al-atifi wọ́n ní èyí tí wọ́n padà ń ṣẹlẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ ìbálò láàrin ara wa yìí wọ́n padà wá ń lìdì sí tọ̀láàkì ẹ̀mí ọ̀tọ̀ ni tọ̀láàkì ẹ̀mí ọ̀tọ̀ ni tọ̀láàkì ara àtẹ̀mí papọ̀ èwo náà pè ní tọ̀láàkì ẹ̀mí àlàátífì òun náà ni ká wà lé ká sì ti kọra wa ká sì má lọ ká sì má túká tọ́jà pé gbogbo ẹ̀tọ́ tọ́jà kọ́kọ́ ó ṣe kò ṣe mọ́ ẹ̀tọ́ tọ́jà kíyàwó ṣe òun náà ò ṣe mọ́ àwọn méjì wọn wá sọ́ra wọn di olóńgbò àti kíni jama àti ku gbogbo àwọn tíṣẹ̀mí wọn rí bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí ọlọ́mọṣẹ́ ní ṣàánú wọn ẹni kan lọ́mọ jama ẹni kan lọ́mọ kọ́dà gbà mí wàláhì wọ́n máa lọ bí ìyàwó wọ́n sì tó dáṣọ kan náà àwọn èdè sì mọ̀ pé àwọn ẹsẹ̀ kíni àwọn ẹsẹ̀ ọ̀rẹ́ àwọn ọmọ náà mọ̀ pé wá ìdúdójúmọ́ dádì àti mọ́mí máa ń jà nígbà mi yọ padà dígbé tó máa wá lọ obìnrin ó yanu obìnrin tó yẹ kó jòkó tọmọ kó jòkó tọkọ láì mọbi tí ń lọ yọkàn decide náà ni pé òun fẹ́ ṣe kọ́lọ̀ òun fẹ́ kọ́kọ́ òun fún un tọ́lák kó wọn lọ kó wọn lọ lè sinmi pé wàhálà yìí pọ̀ kò sí fọkànbalẹ̀ kò sí dùnú àìwá amáyé àwọn tí wọ́n ń dá gbèsè láwọn obìnrin wa kọ́dà àwọn oníjàlùbáàbù àwọn onínìkọ́bù náà ti pọ̀ rẹpẹtẹ tí wọ́n ti gba lé káàkiri ayé
tóbìnrin bá sì ti ń dá gbé tí má ti ń dá jẹ tí ń dá mu ṣètọ́nù ò ní jìnnà sí o ìròrí rẹ̀ ó ti yé yóò máa dàrú sí i ni torí kò sẹ́nìkan tó fẹ́ pèsè àkèsí mọ́ lẹ́yìn náà kí ni fóònù àpótí fóònù yìí tí bá ti wà lọ́wọ́ ẹ̀ ó bẹ̀rẹ̀ láìfù nìyẹn gbogbo tí ó máa gbọ́ tí ó máa wò kò ní fún nídùnnú o torí ọkọ ò sí lọ́dọ̀ rẹ̀ látara bẹ́ẹ̀ ẹlòmíín padà ń bọ́ nìkan o látara bẹ́ẹ̀ ẹlòmíín padà ń bọ́ jàlùbá o látara bẹ́ẹ̀ ẹlòmíín padà bọ́ ẹ̀sìn lára pátápátá nígbà míì ó lè jẹ́ pé òun ló fa wàhálà nígbà míì ó lè jẹ́ àáfà ló kó sí wàhálà àbí àìní sùúrù tó láàrin àwọn méjèèjì ó wá di pé gbogbo àwọn ọmọ kéékèèké àtọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ẹ̀rú wa ń bà wọ́n pé ẹ dákun ṣé yàmọ̀ márèjì yìí náà làwọn fẹ́ ṣe òun èsè tán o àǹtí òun oṣù kẹfà ni wọ́n kọ́ lẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ṣe márèjì àfa ni kìí gbọ́rọ̀ ẹmọ ìyá mi níbo ló ti wá rẹni tí ó gbọ́ kò sóbìnrin tí gbọ́rọ̀ tán wọ́n gbọ́ ń bẹ̀ ni wọ́n stress ara rẹ̀ wọ́n para rẹ̀ yọ gbọ́ ń bẹ̀ kò sì ní gbọ́ míì tó o bá ti mọ prepare mind rẹ fún nǹkan bẹ́ẹ̀ ó ní stroke ó ní problem èyí lè run mad torí oníwàhálà ló bẹ̀rẹ̀ ẹjọ́ obìnrin míì lásán ó lè múyàn ní hypertension ẹjọ́ lásán tó bá dé pé ẹjọ́ ni ibi tó ń wọ́ sí èmi ọ̀bùn ni tó bá dé ibi tó ń wọ́ sí nìyẹn èmi asa ni asa yóò sọ̀rọ̀ ṣàkàṣàkà sọ́kọ̀ ẹ̀ bí ìgbà tí máa ń sọ̀rọ̀ sọ́mọ ọ̀dọ̀ bí ìgbà tí máa ń sọ̀rọ̀ sọ́mọ ọ̀dọ̀ yóò ní kí ló ń gbé tó ń gbìn nítorí gbé bọ̀ láti ibi iṣẹ́ wàhálà odidi oṣù kan kéèyàn wá kó lẹ́nìkan lọ́wọ́ kọ́ mọ́ pé kí wọ́n á lélẹ̀ tí èyí bá ní pé èyàn bá wọṣọ ẹ̀sìn sẹ́yìn lè ṣe sùúrù rẹ̀ èyàn gun ọ̀kadà lọ òjò ọ̀pá òrùn ọ̀pá ọ̀kadà tó ń bàjẹ́ ó tó ń tún ṣe láago mẹ́sàn-án àbọ̀ ọ̀wọ́lé láago mọ́kànlá lónìí ń bolẹ́ lọ onírìnrànù ìrìnrànù kẹ̀ sórí ẹ pé ṣé àsìkò táwọn ẹgbẹ́ yẹn máa wọlé ni ọkọ sì ń sáré bí owó sukú àárọ̀ láwùjọ kínní bí ó ṣe pé ní táwọn bá ń jẹ nìkan làwọn máa o ìwọ ni kò tètè dúró déédéé kọ́ ọmọ bó ṣe tírèènì wọn kọ́ ọmọ bó ṣe máa tọ́jú wọn náà fi ní kọ̀ wá ọmọ rẹ ìtọ́jú ni o ọmọ tọ́jú làákàyè ọmọ tọ́jú wà ọmọ tọ́jú ara gbogbo ẹ̀ nítorí àsìkò mi ọ̀mìnira sábàbí sàádàtì zawjiyya nínú àwọn nǹkan tí máa ń fa ìdùnnú láàrin ọkọ àtìyàwó tó sì máa prepare rẹ̀ kalẹ̀ kó tó márì ìwọ tó bá ti márì tí wàhálà bá ń ṣẹlẹ̀ nínú márìjì yín kó o tó ti wá solution torí tí máa ń fa alákọ̀ọ́kọ́ òun náà ni al-imanu billahi wal amalu salih ọkọ àtìyàwó káwọn méjèèjì kan gbọ́ lọ́ngbọ́ ṣẹ́ríta kìdá yín bá ti yà lọ́tọ̀ọ̀tọ̀ lè balance ọmọ ìyá mi tó bá ti mọ̀ pé tí wọ́n gbàgbọ́ nì tó sì mọ̀ pé ó kílẹ̀ àánú àlùkùránì àti súnà tó wá fẹ́ fẹ́ ni tí ọ̀bọ gbàgbọ́ lè rí dùnú. wal amal salih lẹ́yìn náà ni ìwà rẹ̀ ẹ béèrè ìwà ọkẹ tó lọ́kọ ẹ béèrè ìwà ọkẹ tó níyàwó ìwà kódà ẹ béèrè ìwà ìyá rẹ̀ tó nígbà míì ọmọ máa ń jọ ìyá ẹ̀ nígbà míì ọmọ máa ń jọ bàbá ẹ̀ ẹ béèrè bàbá tó bí bọ́dà yẹn ẹ wádìí nípa ìyá tó bí sísítà yẹn tẹ bá larí ma fáínálì ni ẹ torí ìwà máa ń ràn fàyínà al-irqa bis-sas ẹ béèrè agboolé wo ni wọ́n ọkàn ní sísítà wọn ló pupa wọn ló dúdú wọn ló ga wọn ló kúrú lọ́ba bẹ́ sí bó ṣe bẹ́ sí báyìí ọ bẹ́ sínú wàhálà nìyẹn torí
ìyá rẹ̀ ti fún training láti bí ọmọ ọdún méje tó ti gbọ́n tí tó fi di ọmọ 25 years 20 years ó ti gba training yẹn èèmọ̀ tí ìyá rẹ̀ hàn bàbá wọn ni ó hàn wọ́n náà. àwọn ṣèwádìí o iṣẹ́ wíwò lò ní wò àmọ́ wádìí àwọn olọ́mọ àwọn olọ́ba rìn bọ́dà yẹn fàwọ́rajà ní lẹ́yìn irungba àti ṣòkòtò yẹn kò sí dáadáa mí ìmọ̀ lára ẹ̀. ìmọ̀ táwọn bọ́dà ń hàn ọlọ́run níjà wà yọ wà ń bẹ̀. ẹ̀mọ̀ tí ọmọ bá bọ́ sírú ọwọ́ àwọn táwí ìgbà tó máa bọ́ sóko ẹrú. yóò máa fìyà jẹ yóò tún máa ní tọ́ba lọlé yín nítorí lọ́lẹ̀ lù ọ́ mbẹ́. ẹ dákun ẹ kò mọ̀ pé ìdùnnú ìyàwó rẹ ìdùnnú àwọn òbí ẹ ní ọmọ yẹn lóbìnrin tọ́ba lè ṣe léyà tọ́ba ti ní problem àwọn náà ti ní problem náà wọ́n ní wọ́n ń jẹ ọmọ yẹn níyà nílé ọkọ ṣe ẹ dákun sínú rọmọdún. iman ọlọ́ni man amila saliha gbogbo ẹni tí máa ń wáre ìwà min dhakarin aw untha obìnrin ni ọkùnrin ni tí wọ́n bá ń hùwà tí wọ́n ń ṣe dáadáa wa huwa mu'min tí wọ́n tún wá ní ìgbàgbọ́ tó yanrantí wọ́n ní iman akida wọn ọ̀sand wọ́n ní ìgbàgbọ́ wọ́n ní tawhidi falanuhyiyannahu hayatan tayyiba ọlọ́run ní àwọn aláàfin ní ìdùnnú nínú sẹ̀mí tí wọ́n ń lò iman má fi ṣeré ìyàwó rẹ̀ máa súnmọ́ bí tó ti máa gbọ́rọ̀ ọlọ́run àwọn lectures tí máa ń bọ́kàn sọ̀rọ̀ tí ń bá ọpọlọ sọ̀rọ̀ ẹjọ́ máa gbọ́ ẹ̀rọ rẹ̀ sí madrasa kan máa kéwú ilé wọn bá ti ń wẹ̀kú ládùúgbò oníkànpè yín oníkìyàwó rẹ̀ náà kọ́ jọ́yìn wọn tí ó bá ti ṣe imán kò lè sí dùnú nínú ilé àbí ìyàwó òun fẹ́ máa sọ ògùn ọkọ ládùúgbò lòun fẹ́ ṣe bóun ni wọ́n ti sẹ̀mí tọ́ da ọfẹ kìrìsìtẹ́nì sílé ìwọ̀n mi sí ọlẹ́rí lóru ń da òróró lẹ̀ wọ́n yanú lẹ̀ òun pé lórúkọ Jésù yóò máa ní mọ̀lá ilé ayé ti wá sùn báyìí ọjà àwọn ọmọ lọ mọ́sálásí ìwọ ló sì í nísìnyí náà ní kọ́ ya tètè mú ìgbésẹ̀ ọfẹ́ fẹ́mi ọfẹ́ ká gbádùn nílé yìí ó padà sínú Islam lẹ́yìn náà ọ máa lò jáàbù lẹ́yìn náà a máa lọ hálíkọ̀ sórí tí ọba ti ní ìmánì kò lè níwà lànàbí fi ní fatifati bìdá tí dín ànábì ni wọ́n ń fẹ́ wàá fẹ́ obìnrin wọ́n ń fẹ́ bí àwọn ẹbí ẹ̀ ọ̀dàpọ̀ òun náà ní sàtífíkẹ́ẹ̀tì ọlá owó ọmọ nítorí ẹ̀ fẹ́ obìnrin ànábì lè yí tẹ̀ ní sábà máa ń bẹ̀ fatifati bìdá tí dín tẹ̀ bá fẹ́ ni tọ́lẹ́sìn ẹ̀ máa jèrè ẹ̀ rí dùnú torí obìnrin tó bá mọ Ọlọ́run là ń fọ́ Ọlọ́run bẹ́ẹ̀ o ìgbé tẹ́kìlá bẹ̀rù Ọlọ́run ẹ̀ tó bá lẹ́sìn ni o bẹ̀rù Ọlọ́run wọ́lá ara rẹ̀ ó sì máa gbà ibi wọn ni kò wọ́n bẹ̀rù Allah nígbà tó mọ Allah ọkùnrin tó bá bẹ̀rù Ọlọ́run la máa ń fẹjọ́ rẹ̀ sùn àwọn àfa o ìpè torí pé ustaz mọ̀ sheikh ọmọ kọ́lá ẹni tó wá dọ̀rẹ́ tó lòun wáyàwó tẹ wáyàwó fún tọ́wọ́ rẹ bá ti bàyàwó tàkù tó gbọ́n tẹ̀ ń sọ mọ́ àbẹ̀yẹ tó bá gbádùn tí nìkan ṣe ń ṣẹlẹ̀ tán pé ẹ dákun àfa àtọ́lọ́ ń lò wọn sábà bíi tí wọ́n fi fẹ́ra wọn ẹ pé kò ní gbé fóònù sheikh àwọn fàwọ̀rajà táwọn yìí náà àwọn náà ju ẹlẹ́sìn òun náà sì ń bímọ obìnrin kalẹ̀ náà nu sọ́lọ́ ò ní kú kò sì ní gbàgbé níjọ wàhálà tí ẹni bá dé yọrùn rántí pé ha ẹ̀sán lélẹ́yìn ẹ̀sán ológun o àwọn afáà ló sì lógun wọn lógun ẹ̀ náà ní kò yí padà ogun ẹ̀ náà ní kò ṣe kíní tó o bá ti ń jẹ ìyàwó rẹ̀ ń yà ìyà tí wọ́n bá jẹ kù ọmọ rẹ̀ náà jẹ́ ńlẹ̀ ọkọ lọ́ọ̀lẹ́ mu dání bẹ́ẹ̀ bàbá ṣe kò tèmi wọ́n ní ani amil zawjataka kama turidu an tu'amala bí bíntak bó bá ṣe fẹ́ kí wọ́n handle ọmọ rẹ̀ ńlẹ̀ ọkọ ọmọ rẹ̀ obìnrin bẹ́ẹ̀ náà ni kí wọ́n náà handle obìnrin tó wà nulẹ̀ tọrọmọ yẹn náà tí ẹ̀mí ìyá rẹ̀ bá ti balẹ̀ yóò máa gbèjà ìyá ẹ̀ ìyá rẹ̀ ó máa fún training òun náà ń lọlé ọkọ báyìí àfa kan ní ọ̀larímọ̀ yẹn ọ̀larímọ̀ fitinà nìyẹn kọ́ lọ́mọ́sá ẹ̀ sọ wa ń bẹ̀ Suratul Nahl àyà 97
ìṣẹ̀mí tó gbádùn nínú ilé ìṣẹ̀mí tó jẹ́ pé imán ni o ẹ̀dùn lórí imán ẹgbọ́lọ́ngbọ́ ẹgbà nábì gbọ́ ẹ̀ ṣe súnà tòótọ́ ni kìí ṣe súnà fàwọ́rájà súnà tòótọ́ súnà tó dẹ̀mí táwọn àna rẹ̀ ọmọ pẹ́tọ̀ ẹ dákun àbúrò rẹ̀ náà tún wà ń bí àyè mà tẹ́ bá tún rí ara yín yẹn ẹ̀yìn oníṣòkòtò yẹn tẹ́ bá tún rẹ́ lómi ìtọ́jọ́ yín àbúrò rẹ̀ náà wà ńlẹ̀ nígbà tó dáa bọ́ọ̀ bá dáa ní sáà náà rẹ̀ ó sọ fún ọ kọ́ bá wọn wáyàn kọ́ bá wọn wárú ẹ wàláì kò ní sọ kódà bírù rẹ̀ bá dọ̀hún tó sì dáa wọ́n sọ fún pé tó àǹtí wa kí ló bá bọ̀ àwọn kan ti di fàwọ́lájà tí wọ́n ti rú mọ́ wa láàrin yóò fẹ́ yàwó sí mọ́sálásí kò tí ì gbalé olóhùn fẹ́ ṣe sálẹ́tà ipa ẹnìkan ọ̀wá ka kódà àwọn òbí tó bí ga ipa wọn ká ká tó wá pé àfa àlékọ́ ẹ má dàbá yẹn ẹ dákun ẹ dá kẹ́ ẹ lè jèrè kẹ́ ẹ lè rẹ́sàn ẹ jẹ́ àmọ́ ṣe súnà yìí pẹ̀lú bá Ànábì ṣe ń ṣe sallallahu alaihi wasallam. ẹlẹ́ẹ̀kejì taqwallahi wajtinabul ma'asi kábẹ̀rù Ọlọ́run nínú ilé wa ká sì jìnnà sáwọn ẹ̀ṣẹ̀ nínú àwọn ẹ̀ṣẹ̀ wọn náà ni kí ọkọ máa lálè àbí kíyàwó ní àlè bóyá àlè tí wọ́n jọ ń bára wọn lásìkò ṣìnà àbí èyí tí wọ́n jọ ń ṣọ̀rẹ́ lásán ọmọ ya kò sí ọ̀rẹ́ fún ọkùnrin o tó bá fẹ́ fẹ́yàwó pápápá sì ni kò ṣe má máa déètì kọ́ ọmọ pé òun wá ìyàwó má máa déètì kọ́ ọlọ́run wá kejì déètì kálukú lọ́ọ́ dáa mà òun náà ni aromatic relationship láàrin ọkùnrin àtobìnrin tí ó sì sí igi láàrin yín ẹ̀ ń sẹ́ni messages ẹ̀ ń love messages ẹ̀ ń sẹ́ni photo ẹlòmíín sẹ́ni fídíò àrọ́ọ̀mù ni ìyàwó rẹ ò ní rí kílè rẹ ó tó o bá ti ń yàlè níjọ́ tó bá ti ka ọ̀pọ̀ ń yàlè kò sí ìdùnnú mọ́ nínú ilé tí ọkọ rẹ bá ti rí i pé ó student tẹ́jọ parí school yín tún chat pẹ̀lú ẹ kò fẹ́ mọ tí ń ṣẹlẹ̀ mọ́ o ta ló ní nọ́mbà yín wọ́n làwọn àwọn jọ wà classmate wọn nígbà tó wà ní universities nígbà tó wà ní madrasa kò sí ìdùnnú nínú ọkàn ọkọ yẹn mọ́ ìwọ náà fúnra rẹ lọ yọ ọ̀dùnnú kù nínú marriage yín látara ittikhatul akhdan ọlọ́ni wala muttakhidhi akhdan ó ní wala muttakhidhati akhdan ọlọ́ni ẹ má lọ́rẹ̀ kọ̀rọ̀ tẹ́ẹ̀bà lọ́kọ ẹ lọ́kọ tẹ́ẹ̀bà níyàwó ẹ ṣe kíní ẹ níyàwó wọ́n tó sì ti níyàwó ẹyọ kan tọ́wọ́ fẹ́ kejì pápápá ni wọ́n jọ pẹ́ sórí ìwọ́n tó jẹ́yàwó o lè lọ́kọ méjì kọ́ ọ máa túnra ṣe kọ́ ọ máa ṣe dáadáa tí ìfẹ́ ọkọ rẹ ó fi máa ṣe kíní tó fi máa pọ̀ lọ́kàn rẹ lókùn tí wọ́n mójútó kí ẹ tó kọ́ ọ máa jẹ owó ṣètọ́hùn àwọn owó kan bẹ aligiratu shaytaniya yóò kata gbogbo nǹkan àní nígbà tó fẹ́ yàwó kejì yẹn kò dẹ̀ sí dáadáa mọ́ nínú lẹ́yìn I don't love you again àní kí ló fẹ́ kó ṣe tó fẹ́ kó máa ṣe ṣe náà ni ọ̀fẹ́ kọ́ kárùn wálé kí wọ́n ní okó mẹ́ ọ̀fẹ́ kọ́ lọ́wọ́ sọ̀ kalẹ̀ ẹni bá ṣe ṣe náà ọlọ́wọ́ sọ̀ kalẹ̀ bọ́ọ̀ bá ń wo fíìmù tó ń wò kó lásán gan ọlọ́wọ́ máa sọ̀ kalẹ̀ tó bá jálù sí náà ọlọ́wọ́ gbà ọ sẹ́yìn ni ìyẹn padà sẹ́yìn nínú imani nínú arísìkì nínú àlàáfíà sinna ìṣètọ́dà má jazā'u man arāda bihi ahlika su'a aburú ọlọ́npẹ̀ ọlọ́nláburú ni wala taqrabu zina innahu kana fāḥishatan wa sā'a sabīlā ọlọ́nláburú ni inna an-nafsa la'ammāratun bis-sū' anabi Yusuf ni ọlọ́run yọmí lọ́wọ́ Sùlẹ́kà o sinna lọ́fẹ́ ṣe o torí gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan ni yín máa ń pàṣẹ kéèyàn lọ lè sábúrú yẹn kí ló pè láburú mẹ́yẹ azina má try rẹ̀ ọ sọ̀kalẹ̀ lẹ́yìn náà ilé rẹ̀ máa collapse ìyàwó rẹ̀ bá ti rí pọ́n yálè ọ níjù bíntín lọ́mọ́ lọ́wọ́ rẹ̀ ọ̀dẹ̀ lómi tó ń sẹ́ndì fídíò àwọn míì bọ̀ rálẹ̀ tí dating yẹn tó bá wọra tán wọ́n bọ́ jáàbù ẹlòmíì bọ́ ṣòkòtò ẹlòmíì bọ́ pint wọ́n máa sẹ́ndì fídíò sex video ṣẹlẹ̀ wọn olórí ibu ni ma ṣe bẹ́ẹ̀ káwọn obìnrin máa ń rìn káàkiri ọjà máa ń lọ bí iṣẹ́ máa lè lọ́mọ àwọn ọkùnrin káàkiri máa lè ṣiṣẹ́ free mixing oní máa ń fa gbogbo àwọn orí ibu yẹn ọkọ rẹ bá ti ká ọ you are going ọlọ́ni ẹ tọ́yọ̀ bá sì fẹ́ kọ́ ká ọ mọ̀ ṣe tọ́ bá sì ti ń ṣe lè túbọ̀ kó tó mọ̀ torí yọ padà máa ń jọ kan kò sí ní ìfipamọ́ tí o padà ní hàn
inú àwọn kan tí wọ́n máa ń ṣe okùnfà ìdùnnú oníkéyìn jìnnà sẹ́ṣẹ̀ ẹ má mutí inú ilé yẹn o tẹ bá mutí wàhálà ó dé o arábìnrin kan ó ní ìmáàmù ó ti sún òun o kí ló dé ó ní kò sí ìdùnnú mọ́nú ilé ọlọ́mùtí lọ́kọ tóun fẹ́ wọ́n mọ̀ àti mu ọtí tó bá ti wá di aago 12 òun ò ní sùn fóònù òun yọ wà on torí wọ́n pè òun ní klọ́ọ̀bù kan pé kóun wá gbé e especially weekend tó bá ti jáde báyìí níbo lẹ́ ń lọ ń bọ̀ nílé mutí nìyẹn olóhùn wa lọ bẹ̀ láago 12 òun wá gbé sáàrin bíi bébì tí wọ́n ń gbé lọ skul òun gbé sáàrin òun jòkó lẹ́yìn torí tó bá jòkó lẹ́yìn yóò ṣubú márèjì náà nìyẹn o nígbà míì yóò wálé fún rẹ̀ òun onímọ̀ kó ti dé síta ó ti sùn lójú ọ̀nà Allahu akbar wada'i li khamurata in kunta fata kayfa yas'a kali jununi man aqal afayi ni o si ronú ọkàwé o kéwú náà ọmọlúwàbí ni ọ ní fọtílẹ̀ ó ní bó ní ọmọlúwàbí bó ní ó ṣe máa wá rìn bí wèrè láì yá wèrè ìyàwó oníjì kan pa òun o yọ padà fi ọlẹ̀ torí ẹni bá ti mu tí ò ní làákàyè mu ilé rẹ̀ ò lè sẹ́tù àfi tó bá fọtílẹ̀ ilé tí wọ́n ti ń jẹ haram wọ́n pa àwọn yẹn lẹ́kún òmò wálé tí wọ́n náà sì mọ̀ pé àwọn yẹn kan sunkún lérí owó tó jágbà yẹn ẹ bá ti ń jẹjẹ kú jẹ nínú ilé ẹ lè dunnú o torí ilé àwọn tọ̀hún náà ò ṣe kíni ilé tiwọn náà dùn lẹ́yìn náà ká máa gbọ́ mísíkì nínú ilé ẹ máa jà ní torí ilé tí mísíkì bá ti wà àwọn àlìjànú ni wọ́n máa ń ṣe kíni ni wọ́n máa ń gbé bẹ́ẹ̀ ká máa wọ àwọn fíìmù tí ń sí òhò ọkùnrin àtobìnrin lẹ̀ ẹ dákun fíìmù wo ló ṣe wá sí tí ò sí òhò lẹ̀ àwọn táwọn kan ò bá sí òhò lẹ̀ wọn ò ní ta wọn ò lè ta ó gbé fóònù lọ́wọ́ òun wo dírámà ilé rẹ̀ ó tu o ìyàwó rẹ̀ bá ti rí ọ òun náà bẹ̀rẹ̀ sí wò látara bẹ́ẹ̀ ọlọ́run yọ ìdùnnú kò nínú sẹ̀mí torí ẹ̀ ti rí tí ó yẹ kẹ́ ṣe kíni tí ó yẹ kẹ́ rí adẹ náà ni ká máa lè gba owó èlé ká máa lè ta tẹ́tẹ́ ọlọ́ni wa man yattaqillaha ọlọ́ni gbogbo àwọn tó bá bẹ̀rù ọlọ́run yaj'al lahu min amrihi yusra ọ̀rọ̀ wọn ìrọ̀rùn ni ó máa bá dé àwọn tí ó bá bẹ̀rù ọlọ́run kọ́ mafhum mukhalafa ọ̀rọ̀ wọn mọ̀ nira tẹ́ bá lè bẹ̀rù ọlọ́run nínú ilé tẹ́ sá fún ẹ̀ṣẹ̀ ẹ máa nífẹ̀ẹ́ ara yín automatically àmọ́ tí ìyàwó bá ti ń ṣẹ lọ́hùn ọkọ máa kórìíra rẹ̀ bọ́kọ bá ti ń ṣẹ lọ́hùn ìyàwó náà máa ṣe kíni yóò máa kórìíra rẹ̀ kọ́lọ́ mọ́sá mẹ́ni kọ̀ọ̀kan wá dójú báyìí lọ. ẹlẹ́kẹta ta'atu zawj sababu jannati dunya wal akhirah kí obìnrin ọmọ tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ kó obìnrin ọmọ sọ fáwọn yòókù ẹ̀ pé mo ní lé báyìí lọ àbú ní kí n má jáde wọ́n wá pe àáfàá pé à ń lọ bí báyìí wọ́n lẹ́ ní kí wọ́n má lọ ọ sọ bẹ́ẹ̀ fún yín obìnrin dáadáa nu inú rẹ̀ wá dùn pé mi lọ gáyìí lóòótọ́ inú ọkùnrin máa ń dùn tóbìnrin bá ń gbọ́rọ̀ kò sí tí máa ń bọ ọkùnrin nínú jẹ́ tó kóbìnrin ọ yà wọ́n mọ̀ yẹn lọ́wọ́ kẹ́ẹ̀tì kọ́mọ́tì kẹfà kọ́mọ́fà kẹ́ni jáde kọ́ wọlé kẹ́ni kọ́ wọlé kọ́ jáde tẹ́ni ìfẹ́ kẹ́ báyìí yóò sì ṣe àníkí lọ́ fẹ́ ṣe àyíndọ́tẹ̀yìn bá ti fẹ́ ọ̀gá rẹ̀ níyàwó wàhálà ti dé torí ọmọọṣẹ́ ni máa ń tẹ̀lé ọ̀gá kìí sọ̀gá ní ọmọ tẹ̀lé ọmọọṣẹ́ àwọn ọlọ́kọ yín náà báwo lè ṣe wá ní gbọ́rọ̀ àwọn obìnrin àmọ́ béèrè ẹ̀dàkùn sars kí náà máa ṣe àbúkòrera mi mo ní ègbọ́rọ̀ yẹ wà dákẹ́ ègbọ́rọ̀ tọ́wọ́ jẹ́ pé ọmọ bá sì pa oníkàbọ̀ rẹ̀ ó pè mí wọ́n bá sọ ọ́ lẹ̀ yẹ wà ní ọlọ́run tó wá ṣe ní adjust. tí obìnrin bá ń fẹ́ àṣírí ìfẹ́ tọkọ yẹn ọmọ nífẹ̀ẹ́ rẹ̀ lọ́sàn-án lóru ó sàmọ́ gbọ́rọ̀ ọ̀tán kìí ṣe nǹkan tó nira ó sáwà obedient ọ̀tán àmọ́ pé o ní tọkọ rẹ bá sọ wọ ò ní tẹ̀lé ní ti ń sọ tí o sì pa ọ́ láṣẹ tó yapa àṣẹ ọlọ́run ọ̀tẹ́ obìnrin máa tẹ́ torí o lè torí pọ̀ kàwé kọ́ wá sọ́ra ẹ̀dọ́kọ́ o lè torí pọ̀ ntajà òun lówó lọ́wọ́ kọ́ wá sọkọ rẹ di housemaid kọ́kọ́ ọmọ sọ̀rọ̀ kí wọ́n náà mọ̀ sọ̀rọ̀ o lè rí dáadáa nulẹ̀ yẹn
tọ́à èyí máa jẹ́ èèyàn rí ìgbádùn àlìjánà. àwọn afáwa ni tí ó mú èèyàn rí ìgbádùn àlìjánà a jẹ́ pé téèyàn bá ń ṣe ilé ayé ń bí èèyàn ò rí ìgbádùn inú ilé èèyàn ò rí ìgbádùn inú ọkàn. Ànábì ní èyíkéyìí obìnrin tó jẹ́ pé sallat khamsaha ń kírun wákàtí márùn wa samat shahraha ń sì ń gbààwẹ̀ Ramadan wa hafizat farjaha ń ṣọ́ abẹ́rẹ́ ibi tí ń lọ gan ni pé wa ata'ati zawjaha aw ba'laha tí wọ́n ń tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ dakhalati jannata rabbiha yóò wọ àlìjánná ọlọ́run ọba rẹ̀ sáàmà pé ìfọkànbalẹ̀ ni wọ́n ń pè lálìjánná tí wọ́n náà bá ti ń wá ìfọkànbalẹ̀ nínú ilé ọkọ kí ló máa ṣe ó máa tẹ̀lé àṣẹ ọkọ ọlọ́run wàá fẹ́ sínú àlìjánná ayé inú ọkàn máa dùn ni inú yẹn máa dùn lálìjánná ni kí ló mú obìnrin yẹn wọ àlìjánná nítorí pé ń tẹ̀lé àṣẹ ọkọ ẹni tí wọ́n ń tẹ̀lé àṣẹ ọkọ nílé ayé ọlọ́run ní bànújẹ́ inú ọkọ rẹ̀ máa wá dùn kódà èmi rọ̀ balẹ̀ pé tí mo sọ fún àyímà ọlọ́run lè pé mi ní kọ́ lọ gbogbo tí mo sọ fún ní pílánì ta nílẹ̀ fáwọn ọmọ tí ma ti ní báyìí mo fẹ́ kò ní yí ẹsẹ̀ padà wàláhì mo sì máa rírú ẹ̀ a ní àwọn ọmọ alákó wá sílé kéwọn lọ́dọ̀ yìí àdéhùn tí ń bẹ láàrin mi àtọkọ mi tí ó ti dolóògbé òun náà ní káwọn ọmọ yìí kan hàlù Qur'an nígbà ojú obìnrin tí ń tẹ̀ láṣẹ èyí tí ń tẹ̀ láṣẹ lẹ́yìn ikú ọkọ bóò ní sọ wá rí nígbà tọkọ ń bẹ ẹ lè ṣe dáadáa fá ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wọ́n ti ya Allahu musta'an Allah nìkan lọ́mọ bí wọ́n yá dé wọ́n ti yàyàkúyà ṣẹ̀ṣẹ̀ rí tọ́ba lè kàwé tí ò kéwú kun fìtínà ńlá nípa kí ni àwọn western education yẹn yìí máa ń tọ̀nù ọpọlọ ọ̀rọ̀ wọn ọ̀dà gómìnà ọ̀kàwé àbí àmọ́ kò gbọ́dọ̀ kàkàkùkà tọ́ba ti ń gbé ìwé lójú western world ní wò báwo èbó ṣe mú àwọn ọkọ wọn lẹ́rú bẹ́ẹ̀ lòun náà fẹ́ ṣe torí ìjọba ti ń kàwé àwọn nǹkan ẹ̀ máa múnú àṣà wọn àti ìròrí wọn tọmọ rẹ bá lóun lọ institution sì ní dákun wá mọ́dírásà fún tí wọ́n máa lọ kápẹ́ tó fẹ́ lọ lè ṣe náà bá pàtàkì tá a sì ní bùkátà sí láwùjọ wa gẹ́gẹ́ bí medicine lápèjúwe àbí nursing lápèjúwe bí wọ́n ṣe ń lọ skul nǹkan ọmọ lọ mọ́dírásà weekend ká má dorí ẹ̀rú kò ní lọ́kọ o wọ́n máa lé ní wọ́n máa lé dànù ní níbo olóhùn lòun fẹ́ máa wa mọ́tò ọgbà sítárì mọ́kọ lọ́wọ́ nítorí iṣẹ́ tí ń ṣe nítorí owó kódà àwọn ọmọ rẹ̀ wò náà ìdùnnú la jẹ́ fúnra wa inú ọkọ máa dùn tí obìnrin bá ń tẹ̀ láṣẹ inú obìnrin náà máa ṣe kíni yóò máa dùn tọkọ yẹn bá ti pa á láṣẹ tọ́lọ́wọ̀n fẹ́ anabi sàdúrà kan ọ̀dà kéèyàn máa sàdúrà yẹn ọlọ́mọdé aládàáwò bẹ́ẹ̀ anabi ni Allahumma ìwọ ọlọ́run ọba inni a'udhu bika mo fi ọ́ wá sọ mo sádìọ́ min zawjatin tushibuni qabla al-mashibi níbi ìyàwó tí máa mú yàn ewu kéèyàn tó dàgbà Allahumma inni a'udhu bika ìwọ ọlọ́run ọba mo sádìọ́ sọ mi min zawjatin níbi aburú ìyàwó kan tí ma pé ìyàwó mi náà ni tùṣíìbù ní kọ́bìlà lè má ṣíìbì tí ma mú yàn ewu kéèyàn tó dàgbà ọ̀sẹ̀ funfun tó bá rí àdáwò ìyàwó kéè ìwọ bá jáde lọ́dọ̀ kan ní ìwọ bá 30 years ìwọ bá 28 years tó bá pàdé sísítà ọ̀daràn ọmọ ewu ni kí ló fi ewu yẹn jẹ mọ́ ìrònú kí ṣe research o kẹsẹ́ mi ṣe research doctorate o ìrònú ni o ní ìmọ̀ ṣàdúrà yẹn ìwọ tó bá sì ti nílò ẹ̀ lọ́dọ̀ ó pè mí kí n text ẹ̀ sí ọ Ọlọ́run bá aláwọ̀ yí padà torí tọ́lọ́run bá ti sọ níbi aburú rẹ̀ yóò yí padà Allahumma inni a'udhu bika min zawjatin tushibuni qabla al-mashibi kódà ń wá jíjẹ fún ọ ń wá mímu fún ọ ń lọ ń bọ̀ ó tún wá ń hewu látara wàhálà àti àìgbọ́rọ̀ tí ọkùnrin mi tó bá fẹ́ ní ìyá kò gbọ́dọ̀ pé délẹ̀ yóò ní talẹ̀ ń pè yóò tún dákẹ́ yóò ní máa ṣe ẹ̀dí ìwọ wá yóò wá pé ọmọ lẹ́kẹ̀dì náà wà ránṣẹ́ àwọn obìnrin ti bá a débẹ̀ fẹ́ lómi aṣọ ló ń bà ṣe rárá o gbogbo ọkùnrin tó níyàwó ńlé kó níyàwó o gbogbo obìnrin tó sì lọ́kọ ńlé kó sì kí ni kó lọ́ lọ́kọ gidi
ẹlẹ́ẹ̀kẹrin ihtimamu kullin bi akhari òun náà ni kẹrin àwọn afáàkà àwọn ṣe kó gbogbo ẹ̀ sára nǹkan mẹ́ta wọ́n ní ètò lè fàdùnnú nílé ọkọ wọ́n ní caring respect pardon wà caring fún ìyàwó rẹ̀ àtọkọ rẹ̀ ẹ máa respect ara yín ẹ sì máa ṣàmójúkò fún ara yín lérí àṣìṣe wọ́n ní gbogbo tí ìbá fẹ́ sọ nípa marriage abẹ́ mẹ́tẹ̀ẹ̀ta yín ló wà èmi wá sọ fún pé irọ́ ó ti imani làkọ́kọ́ imani ni ó bí respect imani ni ó bí caring imani ni ó bí respect imani ni ó bí kíni àlàáfò àmójúkò tọ́ọ̀bá ní imani ò lè ṣe ó tó bẹ́ẹ̀ torí pé lójú àwọn èèyàn ó ti di dèdèrè ìwọ lọ́mọ̀ pé ẹ̀sìn ló ń ṣe kíni ẹ̀sìn ló ń ṣe ó gbé korobá ọlọ́ọ̀lẹ́ pọnmi ò ń bọ̀ ọ̀fà méjèèjì àwọn fámìlì wọn wọ̀ pé kí ló ṣẹlẹ̀ kò sí àgàfà yá ń lé ni ọlọ́wà ń lé wáyé tẹ́ wá ń pọnmi bóòdì ìyàwó mi ló ṣe máa pọnmi báwo ni mo ṣe fẹ́ jẹ́ lẹ́sìn tí ìyàwó mi jọ́ máa lọ lè pọnmi wá kí lèmi ń ṣe torí gbọ́gbọ́ sì yé ànábì Muhammad sallallahu níjọ́ tí ebi ń pa àwọn àtàbákẹ́rẹ́ àti Umar tí wọ́n ní àwọn wábì kan lọ táwọn fẹ́ lọ lè jẹun sábà pé àwọn débẹ̀ wọn bá sàábẹ̀ yẹn lé ìyàwó rẹ̀ ní wọ́n lọ lè pọnmi wá fún wa ó lè pọnmi wá fún wa so ti mú sàlàfíà ń bẹ̀ wọn nínú ìtàn àwọn sálàf ẹnu káàbí jẹ́ sàlàfí kọ́ ọmọ sí garagara kẹ́nìkan mọ̀ lè bọ́ sọ̀rọ̀ ìwà la fi ń jẹ́ bẹ́ẹ̀ nídìí bẹ́ẹ̀ kẹrin yìí ó pàtàkì kẹrin wa tóbi mẹ́jọ tí mo kà ń bí torí kẹ́nìkan mọ̀ máa sọ pé kí n kàn fún lóúnjẹ ni oúnjẹ nìkan kọ́ o lè máa fún lóúnjẹ kẹ́ ẹ má rí dùn nínú ilé yóò sì máa jẹun oúnjẹ ò sì ní yọ lára ẹ̀ ọkọ rẹ̀ náà máa jẹun ọmọ tọ́jú ọmọ síbẹ̀ tó dùn kò sì ní yọ nítorí pé o ti láàkì nínú àwọn kẹrin míì ọlọ́run ní walahunna mislu allathi alayhinna bil ma'rufi walirijali alayhinna daraja ọlọ́run ní tá a fún ẹ̀tọ́ tá a fún àwọn obìnrin a fún àwọn obìnrin lẹ́tọ̀ọ́ bó ṣe jẹ́ pé àwọn náà lẹ́tọ̀ọ́ tí wọ́n fún àwọn ọkùnrin wọn kí lẹ́tọ̀ọ́ náà bil ma'rufi dáadáa gbogbo kẹrin pátá dáadáa ni walirijali alayhinna daraja àmọ́ àwọn ọkùnrin àwọn gbọ́dọ̀ jẹ́ tí dáadáa tí wọ́n tún ṣe kíni kó tún pọ̀ ju ti àwọn obìnrin lọ torí pé ọlọ́run dá àwọn wọn lété wọn lẹ́nu oyé ọ̀pọ̀ wọn láhùn ọmọ ìyá mi wọ́n sì máa ń tètè bínú ìwọ ọkùnrin wọ́n ní ọlọ́run ní títí ẹ gbọ́dọ̀ tún pọ̀ ìtumọ̀ ní pé tíyàwó rẹ bá ní sùúrù tí ẹ gbọ́dọ̀ pọ̀ ju títí ẹ lọ tíyàwó rẹ bá náwó ìwọ gbọ́dọ̀ yáwó ju tọ́lọ́bìnrin rẹ náwó ẹ̀ yóò máa ṣiṣẹ́ yóò sì máa tọ́jú owó ẹ̀ yóò tó ní kó mu wá ó fún o bàbá ní kó máa náwó sẹ́ rẹ̀ yóò gba leadership mọ́ lọ́wọ́ tó bá yíya ogan ọ̀sán padà tó bá lóun bùn ọ oníṣòdénú ẹ ẹ sọ kó yẹjú ni tí o bá yẹjú yóò sọ fún ọ pé after all ṣe bí gbàtẹ́fẹ́ ṣe window nulẹ̀ ṣe bí mo kó 200,000 kalẹ̀ náà the house belongs to everybody ọmọ ya yọ rí ọwá ni torí asiki náà hàn náà mẹ́ni ayé tó sàkántó mẹ́ni òjìdí kọ́ ọlọ́run ní ẹ̀yin ni kẹ́ ẹ kọ́lé ẹ̀yin ni kẹ́ ẹ gbalé kẹ́ ẹ wá fi wọ́n bọ́ bẹ̀ ṣe alukóra là ń ka yàrá ọlọ́mọṣẹ́ àdìyàrí lò ẹ̀yọ́ màá yá mi kẹrin yìí wọ́n ní alákọ̀ọ́kọ́ ń bẹ̀ alihitimamu bi akhiratiha wa bi ibadatiha oúnjẹ kọ́lá àkọ́kọ́ o owó kọ́lá àkọ́kọ́ o tí wọ́n fi ń kẹ́ ẹ̀ fóbìnrin máa kẹ́ ẹ̀ fóbìnrin rẹ bí òṣò ní wọná ọlọ́run ní àkhírà òun gangan ní àkọ́kọ́ tí wọ́n ní ọkùnrin wà kẹrin sí mójútó ìbádà ìyàwó ẹ̀ ń jí fún tàájùdí wọ́n jọ ń gbà wẹ̀ ìran létí sọ́lá ẹni tí ọ̀ràn yàn létí sọ́lá tí wọ́n rán yàn létí pé oògùn rẹ̀ tó ti lò sọ́wọ́ kẹrin sá sọ́wọ́ kẹrin náà torí ara ta wí ìtọ́wọ́ padà yá èmi ò padà bọ́ ìgbésí ayé tá a fẹ́ lò lẹ́yìn bàtà bá kú òun bí agbọ̀dọ̀ ọmọ sàkólé kan rẹ̀ bẹ́ẹ̀ náà ni ìyàwó náà yóò máa jí ọkọ rẹ̀ ẹ̀ dìde wọ́n ti pèrún ìyàwó tí ò gbádùn wọ́n pe asiri wọ́n pe magrebi kò ní jí ọ ní tí ọmọ tájẹ́tì ni pé sówó wà lápò rẹ̀ owó ni ṣé ìmọ̀ ti nílùú yàdáwò ti dé
ìyàwó ò mọ jí ọ fún tàájùdí kò mọ jí ọ lásìkò òun bá ti tó ọ̀yẹ́ wọ́n ní àwọn àtọkọ àtìyàwó àwa kẹrin nípa ọ̀rọ̀ àkàrà wa bá a ṣe ní wọ iná ọlọ́run àti ìyàwó ọmọ sọ fọ́ rẹ̀ pé ìyàwó ọmọ sọ fọ́kọ ẹ̀ pé ọ̀yẹ́ ẹ dìde kírun tí ó rí oògùn ibà lọ́wọ́ ọkọ ẹ̀ tí ó mọ̀ pé ṣé èso oògùn owó ṣé èso oògùn protection ta ló fún yín ẹ má ṣe sírù ẹ má ṣe ṣíríkù obìnrin tó wà kẹrin nìyẹn jama kìí ṣe èyí tí ń fọṣọ rẹ̀ lásán tí ò mójútó àkàrà rẹ̀ tí wọ́n jọ jẹra wọn lórí wọn ṣe náfìlà ẹ̀yọ́ mayami obìnrin tí ẹ̀jọ́ ń ṣe tàlímù ẹ̀ẹ́dẹ́jọ́ ń sàṣkárù ẹlẹ́ẹ̀kejì nínú kẹrin anáfàkọ́tọ́ alẹ́lmọ́dàá kọkùnrin ọmọ náwó fóbìnrin àpéyò sí ń bẹ̀ ọmọ mayami ó sì pàtàkì ọlọ́run ní lóyún fi kéde sáàtì min sáàtìhì ọlọ́run bá ní gbogbo ẹni tó bá ní owó tó pọ̀ láàrin yín ẹ̀ná kọ́pọ̀ fáwọn ìyàwó yín sọmọ pé ọlọ́run ti mọ dọ́wọ́ lápò rẹ̀ báyìí ó sì mọ ibi tó kó sí ẹlòmíì kó pamọ́ ó tún padà lọ́ọ́ lè kó sọ́wọ́ lè látara gidi jẹ̀mọ́ ahun ọ̀dájọ́ wọn ò kájọ fún ìyàwó sì ń béèrè owó kò sì fún àpèrè rẹ̀ mú àbí eré rẹ̀ kó mú ọlọ́run gan ló mú ìyàwó ni eré òun mú eré rẹ̀ òun mú ọlọ́run fún rẹ̀ lọ́bọ̀ mú gbogbo ẹni bá ti tí o bá ti tẹ̀lé àyà tí ń kà yìí bá a ṣe wà yín àwọn kan bẹ tí wọ́n lágbára láti ra washing machine fáwọn ìyàwó wọn bá a ṣe jòkó lẹ̀ yìí kò jẹ́ rà á yóò ní kọ́mọ fọwọ́fọ gbogbo jíǹsì wọn tó ti dé padì kọ́mọ fọ́ ọlọ́run kí ẹ o àárín lára ìyàwó rẹ̀ àárín nínú ilé rẹ̀ ọ̀dẹ̀ ìyàwó rẹ̀ la mọ́jọ́ ọlọ́run ó gbà ó torí àṣẹ ọlọ́ni wọ́n máa ń kó dé alẹ́ ìrẹsì skul ọlọ́ni ẹni títí ọba tó nǹkan falẹ̀ yóò ń fẹ́ kí mi máa ta òòlà kóun náà ṣe kíni kóun náà ná obìnrin fẹ́ràn owó ọlọ́wọ́n ọba Allah ló sì sọ pé fún wa bẹ́ẹ̀ yìí pé wọ́n fẹ́ràn kíni wọ́n fẹ́ràn owó wọ́n sì fẹ́ràn aṣọ nínú táàpù mọ̀ pé yẹn wà kẹrin òun náà ní kọ́ ọmọ dáṣọ fún wọn wọ́n máa pé ó dìgbà tọdún bá dé tó bá ti dáṣọ tó da tọ́lọ́wọ́n ọba Allah ní kíkà rẹ̀ ó ka rà á bọ̀ inú ilé yín èso ọ̀sà ń bẹ o ọgbàsọ kalẹ̀ ṣètánì ọ̀sà lọ́nì ẹgbẹ́ bí wọ́n sọ fún mi wọ́n èso pé ọkọ mi ò ní lọ́ọ̀fù mi aṣọ dọ́là ní máa ń bóyá jáde kúnú lé kéèyàn ọmọ wà kẹrin fóbìnrin máa mú èso kúrò lára obìnrin torí wọ́n ti tẹ̀lé àṣẹ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ẹni ó yẹ wáyé pé wa 'ala al-mawludi lahu rizquhunna wa kiswatuhunna bil ma'ruf ẹ máa fún wọn ní owó ẹ sì máa fún wọn láṣọ ọfẹ kí ìyàwó rẹ ọlọ́fù rẹ máa dáṣọ fún ìwọ náà fẹ́ kọ́kọ́ rẹ onífẹ̀ẹ́ rẹ máa tọ́jú aṣọ rẹ bọ́lá bá sì kẹ́wọ́ náà kò ní kọ́ mọ́ kò sí tó burúkọ ọ̀rọ̀ aṣọ fọ́kọ ẹ àmọ́ aṣọ téèyàn ọba wọ̀ kéèyàn má wọ̀ kú wọ̀ obìnrin tí máa ń ṣèrè gún má gba aṣọ lọ́wọ́ ẹ̀ torí àwọn padà wọṣọ ọ̀ràn yọ padà sọ fún ọ pé ẹ mẹ́jẹ mi ọ̀sán bí kọ́lọ́mọ́sá sáré ẹni kọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́sá tó gbogbo wa sí ọkùnrin nílọ́wọ́ ìyàwó náà ṣe kíni àwọn obìnrin náà dì sẹ́rù gbogbo adé abẹ lọ ó bẹ̀rẹ̀ lérí èmi tí sọ̀rọ̀ yìí kọ́lọ́mọ́sá tó gbogbo wa sí jù báyìí lọ ọlọ́ agbára ọlọ́run kọ́lọ́njẹ́ á da nínú ilé ọlọ́njẹ́ á da ń ta ọlọ́ agbára ọlọ́run ọba wa lẹ́yìn náà oúnjẹ tawfir ta'am sẹ́rí ẹ fẹ́ kí inú ilé ọmọ dùn ẹ má febi pa obìnrin o kóbìnrin náà tó bá sì oúnjẹ nínú ilé kó má fi iná dídá ọbẹ̀ ṣíṣe kó má fi ní ọkọ ẹ̀ la oúnjẹ rúkìnnù min arkanil hayati ni nínú àwọn erigun sẹ̀mí ni téèyàn fi sẹ̀mí gbádùn ìyẹn tó sì da lẹ́nu fẹ́ jẹ tí imú tọ́lọ́run fún wa yìí ọlọ́run fún wa ká fi gbóòórùn tá a fẹ́ jù sẹ́nu ká tó jù síbẹ̀ àwọn tọ́lọ́run fún wa yìí ọlọ́run fún wa ká fi tẹ́sítì tá a fẹ́ jù síkùn ká tó ṣe kínní ká tó jù síbẹ̀ ni gbogbo oúnjẹ tí ọkọ rẹ̀ wọ́n máa pé irun àbí ọkọ rẹ̀ ó tẹ́sítì yóò ní atalélé yìí mi jata iyọ̀ eléyìí pọ̀ tí wọ́n ní ọlọ́bẹ̀ lọ́lọ́kọ ọ̀rọ̀ ni o ọlọ́bẹ̀ lọ́lọ́kọ ọlọ́bẹ̀ ló ní ákẹ́rà ọgbọ èyí lè kúkú èyí lè dáná kíchìnì wàlìjánà tí wọ́n sì pé ọ dáná ẹ̀kọ́ orúkọ rẹ̀ sínú àwọn jẹ́ wàlìjánà torí pé fasọ́lẹ̀ hàt ọlọ́run láwọn ẹni rí kọ́ni táàtì làwọn tí wọ́n tẹ̀lé àṣẹ ọkọ
nítọ́kọ tó wọ ọkọ rẹ̀ jẹ tó lóun fẹ́ jẹ náà ló ṣe ó lè bọ́ sí àpò ìyọnu ọlọ́run téèyàn ó ṣe chicken pie àti meat pie tí ó sì lè bá rẹ̀ ní Aljanna Firdaus. tọ́wọ́ bá ti mọ bẹ́ẹ̀ ṣe lọ́lẹ̀ kọ́ go and learn my sister lọ́lẹ̀ bá àwọn caterer kan kọ́ bí wọ́n ti ń ṣe bẹ̀ kì í ṣe gbogbo ẹ̀ ni wọ́n máa ń dà síbẹ̀ lọ́kàn náà kì í ṣe gbogbo ẹ̀ ni wọ́n máa ń ṣe kí ni ìkọ̀ọ̀kan ní táìpù táwọn máa ń ṣe kí ni táwọn máa fi síbẹ̀ tọ́ba ti dágbé síbẹ̀ lẹ́ẹ̀kan náà ó fail aláṣepọ̀ gbogbo ẹ̀kọ́ tẹ́lẹ̀rún o kọ́lọ́mọ́sẹ̀ ìṣàánú wa oúnjẹ ẹ̀yin brothers ẹ máa ra oúnjẹ ọbẹ̀ ẹ máa rọ́bẹ̀ ní ìyàwó rẹ̀ ọmọ dùn yọmọ jazakallahu khair tọ́ba rí ìkànnì láìlọ́nù pé ha ẹ̀rọ adìyẹ rẹ̀ já jazakallahu khair àbú inú rẹ̀ ti dùn wọn náà jọbẹ̀ tọ́ da àmọ́ ń sáwọn ọwọ́ akọ́ bẹ́ẹ̀ dùn lálẹ́ nínú ilé èṣù máa ń gba bí ọbẹ̀ jáde o èṣù yìí máa ń gba bí ọbẹ̀ dalérú tọkùnrin ọba fowó tó tó lẹ̀ àbí tíyàwó ọba mọ̀ bẹ́ẹ̀ sè yọ gbàbẹ̀ wọlé yóò ṣe dànkanrú sáà nàbí sọ pé inna ibilisa yab'ath saraya èṣù ó gbé àwọn ọmọdé dìde yóò ní ẹlẹ́lẹ́ damarè jèrú wọ́n máa tọ́lé káàkiri tọ́mọ ti délé kan nǹkan tíntín báyìí ni wọ́n yé sí tí wọ́n fi kọ́ra wọn lẹ̀ àwọn ọkùnrin náà sì ní kádàkùnrin jẹ́ wọ́n bá ṣe mistake ká máa rántí ìgbà tí ń ṣe kínní ìgbà tí ń dùn ọmọ ya ọjọ́ bẹ̀ tó dùn lóṣù mẹ́fà ọwọ́ adi lẹ́yìn oṣù mẹ́fà mistake wá ṣẹlẹ̀ lọ́ bá ń pariwo ládùúgbò nígbà wàhálà àdúgbò bá ń pé ó ti tó o kọ́lọ́mọṣà ìwọlá àná ẹ̀kọ́ ṣàánú wa ọ̀rọ̀ olóúnjẹ dín yẹn ẹ má febi pa àwọn ìyàwó yín o ẹ bá ti ń febi pa yọ jalè yọ tọrọ bára obìnrin sì ní má ní ìdí sísì náà ni ọlọ́lẹ̀ mà tọmọtọmọ ọlọ́mọ nínú ilé látara ahun lẹ́yìn náà ẹ̀yọ́ mayami tafakuru ahwal kulli min al-akhar a máa béèrè ara wa tábàárẹ̀ ara wa ó máa pè ìyàwó rẹ̀ tó bá débi iṣẹ́ ó kéré parí ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin báwo ni àlàáfíà ẹ̀ tó ti jẹun ó ti ṣe sọ̀látù dọ́hà báwo ni sẹ́tìkì zori àwọn máa ń kọ́ ṣe ti dárí madrasa bóòlù àlàáfíà ogun rẹ̀ tó ti lò ó àmọ́ ọkàn wa dákẹ́ tílẹ̀ fi sú fóònù rẹ̀ ríngì nínú ilé ìyàwó rẹ̀ gbọ́ kọ́lu ẹ ó tún pè ọ́ òun tún jágbe mọ́ ìgbé kìlọ̀fẹ́ ìwọ náà lọ fẹ́ you are wanted wàláyà aburú ìmọ̀ ń lò wá o kọ̀mọ̀ kìlọ̀fẹ́ lọ́fẹ́ báwo tọ́ba tẹ̀ fẹ́ béèrè kí lọ́fẹ́ ọdún bó ṣe sọ ọkọ̀ọ̀kọ̀ kì í ná báwo ni àlàáfíà sọ wá òkè tọ́ba jẹ́ pé tráfì lọ́ba wà báwo ni náìtì ẹ ọmọ báwo ni sídára lójí sẹ́ẹ̀fẹ́ kankan yàtọ̀ sí kí lọ́fẹ́ alamasa tún wá sí kọ́sánú wa obìnrin mi yà máa pariwo you didn't call me kọ́ọ̀lù ló ń jẹ́ kọ́ọ̀lù náà lọ́ọ́ máa fún tí ní rọ́ọ̀fì máa ṣe kí ni ó gbé aláàmùsí ọmọ kọlù ẹlẹ́mẹ̀fà lẹ́mẹ̀ẹ́dógún lójúmọ́ kọlù ló ń jẹ tiẹ̀ nítọ́fẹ́ nìyẹn ẹlòmíì ẹlẹ́mà kọlù lóṣù kan kọ́dà kò ní bínú bọ́tẹ́ sára aṣọ bọ́tẹ́ bá ń bọ̀ aṣọ tiẹ̀ wọ́n ló sọ́ọ́dì ìyàwó rẹ̀ kí ló ṣe kíni máa ń dùnnú lẹ́yìn náà ká máa ra àwọn ṣẹ̀ráwùlà àdáyà ká máa rẹ̀ bùn tá a bá ń bọ̀ láti ta ká máa sanwó ẹ̀yọ́ mayami àwọn sàhábà máa ń kó ẹ̀bùn wá fún anábìyà Muhammad sallam anabi a máa kó fún àwọn ìyàwó rẹ̀ inú wọn máa ń dùn tóbìnrin bá ń gba gift inú rẹ̀ máa ń dùn kódà ìbá máa ju nǹkan tọ́ra ó lè mọ wọ́ọ̀tì ẹ̀yẹ 200 naira tínú rẹ̀ ó sì dùn ẹ má máa sanwó wọlé má kò dáa kéèyàn máa fóbìnrin lẹ́bùn kó máa ra nǹkan ọ̀dà púpọ̀ inú rẹ̀ máa ń dùn mọ̀dá àbátúhà wal mizah máa ká máa jòkó láti máa ṣẹ̀fẹ̀ ká máa listen sí ọ̀rọ̀ rẹ̀ ká máa listen sí ẹjọ́ rẹ̀ ọ̀rọ̀ yàtọ̀ sẹ́jọ́ o ọmọ ya mi gbogbo àwọn bàbá wa jáde pẹ́nu márèjì àwọn ti gbọ́ mi yé ọ̀rọ̀ ẹ̀fẹ́ sọ̀rọ̀ ẹ̀fẹ́ rojọ́ náà wà méjèèjì la máa listen sí torí pé yìí ti ń dunnú ìwọ náà lọ gbọ́dọ̀ sọ kíni ìwọ náà lọ gbọ́dọ̀ sọ fún òsàdì máa pẹ́ lómìn kọ́ máa bá a sọ̀rọ̀ ìwọ́gùn ṣe nígbà wípé òun fẹ́ pẹ́ nìkan òun fẹ́ bá a sọ̀rọ̀ nígbà tí ò ráyè ìwọ náà nígbà àmọ́ wa tijú ká alimisa ọmọ palẹ́rìn always ọmọ palẹ́rìn ọmọ pọkọ rẹ lẹ́rìn ọmọ pàyàwó ẹ lẹ́rìn Ànábì ní tabassumuka fi waji akhika sadaqa
Ànábì tó bá tújú kálásán tó smile síwájú ọmọ ìyá rẹ tí ń bọ̀ wọ́n dẹ̀ kọ́ sípò kó ṣe sàrà ká tó wá pé ìyàwó rẹ tó wà nílé ká tó wá pé ọkọ rẹ wọ́n máa ń lejúmọ́ sọ́jà ni lẹ́yìn náà ńkọ́ tó bá ti bọ́ bàtà rẹ kalẹ̀ kọ́ ọmọ rẹ́rìn ni kó o fi ẹ̀rí yẹ kó o fi lé ìbílísù kò ní nínú lẹ́yìn wọ́n láǹfààní wọ́n ní ṣéhù ni ó sọ láwàní rẹ kalẹ̀ ní pálọ̀ ọ wá wọlé pẹ̀lú ẹ̀rín salamu aleykum kẹfà halukunna báwo la láfíà yín wọ́n máa gbé wọ́n ṣe lọ́dọ̀ ìyàwó ẹ̀ ṣéwù báwo olóhùn mọ́ àwọn ohun stars òun náà ní kí ìyàwó rẹ̀ kọ́ mọ́ fọ̀rọ̀ lérí yóò fọwọ́ rọ lérí yóò tún gba nítorí pé láìfù ni ẹ̀ náà Ànábì máa ń sọ̀rọ̀ àyẹ̀dọ́ méke lọ́dọ̀ ìyàwó Aisha ni lọ́dọ̀ aláta àná Ànábì máa ń sọ̀rọ̀ àyẹ̀dọ́ méke gbogbo eléyìí nínú tí àwọn mójútó ni lẹ́yìn náà ọmọ wa máa ràn lọ́wọ́ lérí iṣẹ́ ilé èyí típa rẹ̀ bá ṣe kínni típa rẹ̀ bá ká especially lásìkò tó bá lóyún àbí lásìkò tí ọba rẹ̀ àbí lásìkò tí ọba tired ọ̀tọ̀ọ̀tọ̀ ní mẹ́tẹ̀ẹ̀ta yìí pé wọ́n náà máa ń kun lọ́wọ́ ní kun lọ́wọ́ yìí sagọ̀ ẹ̀sìn ni wọ́n ní tábà ti wà nábìtì àwọn wa béèrè pé mi là nábì wá àwọn kan nílà nábì mọ́ṣáláṣí àwọn sábà máa sọ̀rọ̀ nígbà wọ́n dá sùkò òrùn ànábì ọjà dé wọ́n padà wá béèrè pé kí ni máa ń ṣe nulẹ̀ tó jòkó nulẹ̀ wọ́n ní wàkánà fi mihnati ali wọ́n là nábì máa ń bá wa ṣiṣẹ́ ilé iṣẹ́ tá a máa ń ṣe ìgbà tó bá ń báyàwó rẹ̀ ṣiṣẹ́ ilé inú rẹ̀ ọmọ ṣe kínní inú rẹ̀ ọmọ dùn ìwọ sábọ̀ sí kìtì ìjọ kan tọ́lọ́ máa ní kọ́ wà ń lé kọ́ wá ní ọ̀yá ìwọ máa ń sin ẹja kéèmì máa ru sẹ̀mó so lè ṣe àwọn bọ́lá làwọn máa try tóun bá ti ru sẹ̀mó lọ́wọ́ ọmọ wọn ewédú yọ máa wò bá yọ máa rẹ́rìn nítorí ṣe èèyàn wọn kọ́ ṣe súnà nábì ni látara bẹ́ẹ̀ ọlọ́run wá fìfẹ́ rẹ̀ sí lọ́kàn yóò fìfẹ́ òun náà sí wọn náà lọ́kàn kí ẹ̀dùn wọn wá jókòó lẹ̀ bí ọba àdùn wọn máa tẹ fóònù yọ máa wá lagun yọ máa lọ yọ máa bọ̀ yọ máa lọ yọ máa bọ̀ ìyẹn ọmọ rẹ̀ ń ké o wá gbé ọmọ rẹ̀ o òun náà ní dáná ní fọ́sọ́ irú ìgbésí ayé wo nìyẹn ọlọ́mọṣẹ́ ìṣàánú wa kọ́dà àwọn míì náà ta kọ́ lọ́dọ̀ àwọn òyìnbó kò ní àwa la ní ẹlẹ́mú kínní kan dání gbogbo tó bá dá lára òyìnbó pátá tẹ́ bá wọnú Kùránì ẹ̀ bá mẹ́ tẹ́ bá wọnú àdìsẹ́ ẹ̀ bá mẹ́ Ànábì àmọ́ kìsì àwọn ìyàwó rẹ̀ ni wọ́n fi ní kéèyàn sàlọ̀ ọ̀la kó kìsì tí nǹkan bá ti jáde lára ẹ̀ kọ́ bá alùpàlà jẹ́ níjó ni wọ́n ti ṣe gbẹ̀yìn ọmọ ìyá mi ìwọ́n ní kálukú náà bọ́ jọ́ọ̀jì rẹ̀ ká tó dọ̀rùn kálukú náà mọ̀ sí kínní àbí ibi súnlẹ̀ láti àbí ẹyin dáadáa bí mo ń ṣe nìyẹn táwọn ìbá lọ mọ́ṣáláṣí yóò kìsì àwọn ìyàwó ẹ̀yọ́ miami ọwọ́ sọ súnà di problem damn ọ sọ súnà di problem nulẹ̀ ilé ńlẹ̀ tó wáyé is your wife obìnrin mi wọ́n bá ṣe létí wọ́n bá ṣe fẹ̀tì yóò lójú kó náà ni alẹ́ òun wà ní mòdù wà ní mòdù ó fẹ́ gba aládàá olóhùn sí mòdù gbogbo àwọn ìwà kàntàkàntà báyẹn ìgbésí ayé ò ní rọrùn kọ́lọ́mọ́sá ìṣàánú wa nínú táwọn àlùfáà kà sí bí nítorí àsìkò mi òun náà ni ash-shu'uru bi sururiha wa huzniha tínú rẹ bá ń dùn wọ́n náà máa bá dunnú tínú rẹ bá ń bàjẹ́ wọ́n náà máa fíìl ọba rẹ̀ kí wọ́n náà máa fíìl ipe ìyàwó mi ọ̀rẹ́ ìyàwó mi Ànábì sallallahu alaihi kan àwọn àti ìyàwó Aisha wọn lọ síbì kan ìyàwó Aisha wa sọ ẹgbà ọwọ́ àbẹ́gbẹ̀ ẹsẹ̀ ọ bọ́lẹ̀ lọ́wọ́ wọn wá padà sínú tẹ́ǹtì ìyàwó Aisha wa ní òun ò rí ẹgbà ọwọ́ òun mọ́ Ànábì ní ọ̀nà bó lóorin lọ nínú dẹ́sàtì ó ní ọ̀nà báyìí lóorin lọ Ànábì ní sọ́nbẹ̀ òun àtànábì wọn wá jọ ń wá ìgbà káàkiri ẹni tọ́lọ̀ rán sí gbogbo ayé ni wọ́n ń wá chain káàkiri tí wọ́n fi ṣe kíni tí wọ́n fi rí Abubakar òun dẹnu tẹ́ǹtì wọ́n lé Ànábì kọ́ wọ́n ní Ànábì tẹ̀lé ìyàwó Aisha pípé ìyàwó Aisha sọ chain nù Abubakar ní lẹ́yìn náà kọ́ Rasulullah ni ẹ jama Abubakar bá tó gba bòmí lọ ìgbà tí ó fi darí dé ó ti bá àwọn méjì nínú tẹ́ǹtì padà nítorí wọ́n ti rí tí wọ́n ń wá tí Ànábì ti gbérí lé ìyàwó Aisha lẹ́sẹ̀ tó ti sùn lọ ṣé wọ́n gbérí lé ìyàwó ẹ̀ lẹ́sẹ̀ rí kó lè dọ̀ mí kó lè àwọn bísí mo bísí àwọn ìwà yẹn ṣe wàá sún náà. àwọn pé ìfẹ́ gbogbo tí máa mú fẹ́ àdáwò tí máa mú fẹ́ lọ nínú ilé ti pọ̀ jù àfi ká wà nǹkan tá a máa fi ṣe kínní tá a máa fi panabiti ẹ̀ tí yóò fi padà wá lójútùú lẹ́yìn náà kọ́kọ́ àtìyàwó má gbé ẹrù tó kọjá agbára
ọmọ ìyá mi má gbé ẹrù tó kọjá capacity ìyàwó rẹ lé lérí, ìwọ ìyàwó náà má gbé ẹrù tó kọjá agbára ọkọ, bóyá ẹrù gbígbé tá a máa ń gbé àbí ẹrù náwó. La yukallifullahu nafsan illa ma ata àbí illa usaha. Lẹ́yìn náà a máa ṣàkólé kan tó bá rẹ̀ ẹ́. Usman bin Affan ọmọ ìyá mi ara àwọn kẹrin là ń sọ yín o, kẹrin nìyẹn o. Tó bá rẹ̀ ìyàwó rẹ má fi sílẹ̀ o, ọ̀dọ̀ rẹ̀ lọ́lọ́ lè sùn, ọmọ wò ó lọ́tún ọmọ wò ó lọ́sì ọmọ wojú ẹ̀ mímí rẹ̀ gbogbo tó ń ṣe ẹ̀sìn ni o. Usman bin Affan nígbà tí wọ́n lọ sógun Badiri kò bá wọn lọ o, kí ló dé tó fi bá wọn lọ, ọ̀rẹ́ ìyàwó rẹ̀ tí wọ́n pè ní Rukaya, Ànábì ní lọ lè mójútó ìyàwó rẹ̀. Nígbà wọn wá darí ogun, Ànábì ní inna laka ajra rajuli mimma shahida Badran wa sama. Uthman ó mójútó ìyàwó rẹ̀ tọrẹ, gbogbo ládá táwọn tó jagun Badiri gbà gbogbo ẹ̀ wọ́n ti kọ́lẹ̀ fún wọn náà. Iṣẹ́ téèyàn ṣe tó fi gba ládá ẹni tó jagun Badiri ṣe àwàdà sẹ́ni kẹrin ní jama. Ẹlòmíì yóò ní ogun ti sún wọn, òun ti rogun ó ti sún wọn o, tọ́ba rẹ̀ wọn náà wọ́n rogun fún wọn náà. Ìyàwó tiẹ̀ náà ò ní sinmi yóò mọ lọ́dún ọmọ bọ ìwọ kan wà lójú kan lò wọ́n máa lè ṣe tẹ́sítì yóò máa lọ lè ṣe oríṣiríṣi ọmọ rogun káàkiri fámásì bó ló ṣe wá filẹ̀ nítorí pé ọ̀rẹ́ aláti wà kẹrin pẹ̀lú ẹ̀. Lẹ́yìn náà sùúrù lérí àdámọ́, Ọlọ́ni wa bashiri sabiri, Ọlọ́ni gbogbo àwọn tó máa ń ṣe sùúrù ẹni kan máa dunnú inú wọn dùn. Àdámọ́ ìyàwó rẹ àbádáwò tó Ọlọ́run fi dán yín wò, kò sílé kọ̀ọ̀kan tí wọ́n ládàáwò. Ilé ẹlòmíì òṣì, àwọn lémi àárẹ̀, àwọn lémi kò bímọ, àwọn àjálù oríṣiríṣi ti máa ń pààyàn lẹ́kún. Ẹ̀yin méjèèjì ẹ ti máa retí àdánwò pé àdánwò ń bọ̀, ẹ wá ṣe sùúrù lérí àdánwò tọ́lọ́run bá fi kàn yín. wa bashiri sabirin, Ọlọ́run bá ní inú yóò padà dùn. Lẹ́yìn náà àtàsámù ẹ máa ṣe àmójúkúrò, àmójúkúrò òun náà ni pé ọ máa mójúkúrò nínú mistake tí ẹ bá jọ ń ṣe láàrin ara yín. Àmọ́ tó bá ní gbogbo tóbìnrin bá ti ṣe lọ́mọ sọ̀rọ̀ odòkúròrò, gbogbo tọkọ rẹ bá ti ṣe lọ́mọ rojọ́ ká èèyàn nígbélé ọkọ pẹ̀lú ẹ̀. Àmójúkò ọ̀kan nínú àwọn ẹni rẹ̀ àfáwà Shafi'i ó ní lamma afawtu wa lam ahakid ala ahadin arahtu nafsiya min hammil adawati. Ó ní ìgbà tí èmi mo ti ṣàmójúkò fún gbogbo èèyàn, èmi ò wá ní ìbínú ẹnìkankan lọ́kàn mọ́. Ó nígbà náà lẹ́mí mi tó ṣe kíni ló tó sinmi níbi ìbànújẹ́ téèyàn máa ní tí wọ́n ń wo ọ̀tá rẹ̀ tó kò ò lè rí dùnú ọkàn. Kọ́dà kìí ṣe ìyàwó nìkan, kọ́dà gbogbo àwọn yẹn tó ń sọ̀tá rẹ̀, àwọn tí wọ́n láwọn lé ọká, wọ́n sáà ní ọmọjúkò fún wọn kó lè sinmi. Lẹ́yìn náà al-istimta'u li-jinsi, ọkọ àtìyàwó kán gbìyànjú kí wọ́n máa tẹ́ra wọn lọ́rùn pẹ̀lú ìbáṣepọ̀ ti sex, léyìí tó jẹ́ pé Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala ó ṣe lẹ́tọ̀ fún àwa méjèèjì. Èyí náà yìí máa ń fa ìdùnnú nínú marriage. Àwọn tí wọ́n bá ti dágbére fúnra wọn àbí wọ́n yanra wọn jẹ àbí wọ́n kọ̀ fúnra wọn, marriage wọn ò lè lálàáfíà. Níparí òun náà ni pé èèyàn máa wá ẹ máa ṣàpọ́nlé ara yín, má máa yẹ̀yẹ́ ìyàwó ẹ, ọ máa pọ́nlé lọ́dọ̀ àwọn fámìlì ẹ, ọ máa pọ́nlé lọ́dọ̀ àwọn ẹbí ẹ, ìyàwó náà máa pọ́n kọ́lé lọ́dọ̀ àwọn fámìlì àtàwọn ẹbí tiẹ̀ náà. Ó ní máa yẹ̀yẹ́ rẹ̀ tẹ́ bá jáde, ó ní máa yẹ̀yẹ́ rẹ̀ ládùúgbò, tó bá ṣẹ̀ ọ máa bò láṣìírí, ó ní máa tó àṣírí rẹ̀ káàkiri àdúgbò, ọ máa pọ́nlé, ọ máa respect ẹ̀, ìyàwó náà máa respect ọkọ rẹ̀, yọ máa pọ́nlé, yọ máa pọ́n àwọn àlejò rẹ̀ lé. Níparí ni tahsinu albayt, a wàá gbìyànjú ká lè wá protection tó lágbára tí èso òfin ní wọnú marriage wa. Alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ni ká máa ka suratul Baqara nínú ilé. Ilé tí wọ́n bá ti ka suratul Baqara àwọn èso máa ń sá ń bẹ̀, tí wọ́n bá ti sá òun ní dàrin yín rú. Ẹ máa gbìyànjú ká máa ka asikaru sabah wal masa nínú ilé. A máa gbìyànjú ká máa yan náfìlà nínú ilé. Kájí ọ̀pọ̀lọpọ̀ àwọn náfìlà wa kọjá jẹ́ pé inú ilé láti máa ṣe kíni láti máa yàn. A mú jáde kúrò nínú ilé ajá, a mú jáde kúrò nínú ilé fọ́tò, tó àwọn màláíkà aláàánú wọn kì í wọlé tí ajá àti fọ́tò bá wà. Títí tí màláíkà ọba sì ti wọlé, àwọn oníwọ̀ wọlé, àwọn àlìjànú ni. Tí màláíkà aláàánú ọba ti wọlé, fìtínà ńlá ni. Ẹnì kọ̀ọ̀kan Ayatul Kursi ká máa kà á dáadáa. Ibi wọn bá ti kà á sí èso débẹ̀. Lẹ́yìn náà tẹ́nìkan bá sì ń bínú láàrin wa ká máa rán létí a'udhu billahi minash shaitanir rajim.
Ummu sọ pé a'udhu billahi minash shaitan, Abu sọ pé a'udhu billahi minash shaitan rajim. Eléyìí ìmọ̀ mú èṣù sá nínú ilé tí wọ́n fi ní sọ ìdùnnú wa di ìbànújẹ́. àmọ̀ ṣe sàrà, àmọ̀ ṣe kí ni jẹ́mọ́, àmọ̀ ṣe sàrà. tọ́ba ti ń dun àwọn èèyàn nù ń ta inú tí iná ọmọ dùn ní inú ilé abẹ́lẹ́ nínú àánú rẹ̀ ìgbéyàwó ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mọdé òfin sápá o. gbogbo àwa tá a ti kú nínú marriage ọlọ́mọṣà pààrọ̀ èyí tó lálùbáríkà fún wa. gbogbo àwa tí a ṣẹ̀ṣẹ̀ fẹ́ fẹ́ ọlọ́mọṣà fún wa ní èyí tó lálùbáríkà. gbogbo àwa tá a ti fẹ́ ọlọ́mọdé àárín wọn dàrú. àwa tí a ti fẹ́ tá àárín wa ti ń dàrú ọlọ́mọ bá ṣàtúnṣe rẹ̀. gbogbo àwa tá a sì ń wọ́ ọlọ́mọ fún ọlọ́mọ lálùbáríkà. àwa tá a ti bí ọlọ́mọ níjà rí ìbànújẹ́ lára wọn. kọ́lọ́mọ wọlé àánú rẹ̀ kọ́lọ́mọ ṣàṣewá lórí rẹ̀. subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.